sọ̀rọ̀ já ayé orí lórí ìgbì òkun orúkọ rẹ̀ nìkan ló kó ayé já agbára rẹ̀ nìkan ni kò lè pín kò sẹ́ni tó lè gbogbo rẹ̀ pín láéláé kò sẹ́ni náà tó lè bá ọ pín aládé ògo ìbà rẹ̀ o ìwọ tó ní gbogbo ọlọ́run tó dára ìwà rẹ̀ wù mí tó dára tíwà rẹ̀ sí mo wá mi orí ọba tó dàbí rẹ̀ gbogbo ọba. Aládé ògo ìbà rẹ̀ o ìbà rẹ̀ ọlọ́run tó dára ìwà rẹ̀ wù mí ọ̀gá ògo mo wá mi orí ọba tó dàbí rẹ̀ gbogbo ọba. Ìbà fọlọ́ọ̀bà mi ìdàrí ìlú àlọ́gbà mi àjíbọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni òyígìyigì mi ọba ìdùà àpálá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Gbogbo ayé ń wá. Ìwọ ni mo fògo fún lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń fògo fọlọ́ọ̀bà mi ìdùà náà ni mo máa ń yìn lógo lójoojúmọ́. Ohun gbogbo tó dá lọ́run wá. Ohun gbogbo tí ọlọ́ọ̀bà mi ìdùà dá dáradára báyìí náà ni. Wọn ò lè rídìí agbára rẹ o. Kò sẹ́ni tó lè rídìí agbára Ọlọ́run ọba mi. Ìṣẹ̀dá tó dá ọ̀run wá. Ìṣẹ̀dá tó dá ọ̀run àti ayé. Àrìbì rábátà. Àràbà ríbitì. Àpálá tó ṣàyérò. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí. Ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ọba tó dá sánmọ̀. Ọba tó dálẹ̀. Ọba tó dá omi. Àpáta ayérayé alábẹ̀bẹ̀ ìṣẹ́gun. Ọba mi ò wọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ọba mi ọlọ́run àwọn ọlọ́run. Ọba àwọn ọba. Ọba tó jẹ́ wípé yóò mọ ọbẹ̀ nígbà tí ò bá ní sẹ́nì kankan mọ́ ní gbogbo ayé pátápátá. Òun ló ti ń bẹ káyé ó tó bẹ. Kábíyèsí mo wólẹ̀ fún ọ. Ìwọ ló ti máa ń fún mi ń ṣe. Ìwọ náà ni ó tún máa fún mi ṣe. Olúwa Olúwa. Olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run. Olúwa Olúwa. Olè Michael. Ààrẹ ni ìgbogbo ayé o. Orúkọ rẹ. Mo fẹ́ pe àwọn áńgẹ́lì gan sọ̀kalẹ̀ wá Holy Gabriel. Orúkọ rẹ ni àpèpè tó. Darapọ̀ mọ́ wa lórí ètò tálẹ̀. Títí láéláé orúkọ rẹ kò lè pín. Títí ayé orúkọ rẹ kò lè pín. Ọlọ́ọ̀bà mi Lédùmarè fún mi ṣe bẹ́ẹ̀ ṣe máa ń fún mi ṣe. Olúwa Olúwa orúkọ rẹ ni. Orúkọ ọlọ́ọ̀bà mi Ìdùà níyì. Orúkọ rẹ ni. Mo fẹ́ràn láti máa yin ọlọ́ọ̀bà mi Ìdùà lógo. Orúkọ rẹ ni. Nínú àwọn ọ̀run orúkọ rẹ ni. Nínú àwọ̀ ọ̀run orúkọ yín níyì. Àpèpè. Tọ́pẹ́ Àlàbí mo fi wọlé sórí ètò tálẹ̀ yìí. Orúkọ. Nínú àwo rẹ̀ tó pè ní. The name that is. Orúkọ Olúwa orúkọ tuntun ni. Títí ayé orúkọ. Títí ayé kò lè pín. Ẹ máa darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín. Nítorí pé ètò tálẹ̀ yìí. Àkàsálẹ̀ kò bí mo ṣe máa ń sọ. Àtóbi jù lólúwa aláàánú lólúwa orúkọ Bí mo ṣe invite àwọn ọ̀rẹ́ mi bí mo invite yín ẹ̀yin náà ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín. rẹ̀ gbéniyó orúkọ rẹ̀ ń sọ nídọ̀lọ́rọ̀. Mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun. Orúkọ Mo kó nílé mo kálejò. péré Mo kí lọ́mọdé mo kí lágbàlagbà. kọ Jésù Gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí Olúwa Olúwa tàbí láti máa gbọ́ mi. rẹ̀ ni. Gbogbo yín pátápátá ni mo kí. Orúkọ Mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan. Mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun. rẹ̀ ni. Mo kí yín ti Australia mo kí yín ti Canada Pẹ̀tọ́. mo kí yín ti Germany mo kí yín ti UK UK. Títí ayé. Mo kí yín ti Cairo mo kí yín ti Egypt mo kí yín ti Qatar mo kí yín ti ibolẹ̀ tó ti ń wò mí náà t'Amẹ́ríkà Orúkọ rẹ̀ mo kí yín ti Canada náà. ní orúkọ rẹ̀. Ẹ kú iṣẹ́ àtàárọ̀ ṣàlàfíà lẹ́wà gbogbo ilé ńkọ́. Orúkọ rẹ̀ ń fọ̀nà ní orúkọ rẹ̀ ta. Ẹ tún kó àwọn ojúbọ ọmọ lójú Olódùmarè mo sọ mo ní èmi ni ó máa wá ẹ̀yin ṣáà ni ó máa bá nígbà gbogbo. Tó bá wọ̀
ikú ò ní gbà yín náà mọ́ mi lọ́wọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. orúkọ rẹ ni olúwa olúwa orúkọ rẹ ni gbogbo ayé o orúkọ rẹ ni inú àwọn ọ̀run. ẹ kú àtàárọ̀ bó o níṣẹ́ bó o lọ́fíìsì lónìí. àpèpè tán àlàáfíà ni. kọ àkìkì tán. ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án lamẹ́ríkà báyìí náà mo kí yín o. ní Canada tẹ́ wà lọ́sàn-án mo kí yín. títí láé o títí ayé orúkọ rẹ kò lè pín. àwọn ti North Asia lọ́wọ́ wọn ti fẹ́ sùn. wọ́n ti pàlùdà láàárọ̀ kọ́ pàlùdà láàárọ̀ ẹ jẹ́ n pàlù ìdáná kí n tún ṣe bó ṣe yẹ kí n ṣe ẹ ṣáà mọ̀. iṣẹ́ Olúwa kò sẹ́ni tó iṣẹ́ Olúwa. èmi ọmọ yẹn ọmọ lójú Olódùmarè ló tún dé sórí ètò lálẹ́ ètò ní. lọ́lọ́run ọba fi gbé àga. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dámọ̀. ká ò lẹ́bí ń bínú lẹ́bí ń pẹ́. a máa jù lóríṣiríṣi lálẹ́ ètò ní ni. Musiliu bá ọwọ́ ẹ̀rọ ni mo bá wọlé lálẹ́ yìí. president fáwọn alápàlà kárí Naija pátápátá. báńkò lórí bó lórí ń jẹ́ olórí kankan gbọ́dọ̀ bọ́ torí pé olórí jọ lórí lọ. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín. olórí bó lórí. màá kí yín mo fẹ́ kí gbogbo yín pátápátá lálẹ́ ètò ní mo fẹ́ máàkì rẹ́gísítà. olórí jọ lórí lọ. kò sẹ́ni tí ò ní gbọ́rúkọ ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá lálẹ́ yìí. níbi kákọrin àpàlà tó fọgbọ́n yọ o ẹ lọ mi sọnù yín gbogbo yín o ẹ lọ gbẹnu dákẹ́. ọlọ́run bá mi ìdù àmọ́jẹ̀ ń jọra mi lójú o. Bátúndé Ìṣọ̀lá o ọmọ Egúngún Jọbí. àgbọ̀ fikọ́gbọ́n lè tó talẹ́ yìí bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. àwọn olómi awí. gbogbo ọjọ́ Wednesday. ṣagídí. alẹ́ ọjọ́rú náà ni. bórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi awí. àwa ni bàbá ẹyẹ máa ṣagídí. kákọrin kódà Ìṣọ̀lá ńlá síwájú orin tó fọgbọ́n yọ. ọlọ́run bá mi ìdù àló dirí ẹwà fákòkò tí a. Ìṣọ̀lá bí mo ṣe máa ń sọ. mo sì lè yọ. ẹgbọ́n sọmọ èèyàn ló fún wa wá ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́ àmọ́ látọ̀dọ̀ Ọlọ́run wà ní. òun náà ló jẹ́ pé tí mi bá wọ orí ètò mo máa ń kọ́kọ́ júbà mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. kì í ṣe bá lọ́dọ̀ wọn àgbà o. mo ṣe bà lọ́dọ̀ ẹ̀yin àgbà. gbà ẹ jẹ́ ojú. ẹjọ́ ojú mi ṣe o. ẹ̀yin àgbà o. òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yìí la jẹ́ ọgbọ́n òde nìkan. mo kí gbogbo ìmáàmù pátápátá ẹ̀yin àfáà mo kí yín. ọmọ yìí la jẹ́ ọgbọ́n òde bìkan. ẹ̀yin wòlíì ńláńlá mo kí yín. òde bìkan. àtẹ̀yin bàbá mi àti ìyá mi tó jẹ́ wípé ewé àtegbò lọ́lọ́wọ́ bá mi ìdùn àníkẹ́yìn náà kẹ́ mọ́ fi tú tayé ọmọ ẹ̀dá ṣe. gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnì kọ̀ọ̀kan. ẹ̀yin àgbà o. òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yìí la jẹ́ ọgbọ́n òde bìkan. gàtíkúlé àti tẹ̀bà sínú ṣáàgó máa já ọ̀gbẹ̀rì tó máa jẹ́ máa ní nǹkan. exactly. Egúnjọbí Ìṣọ̀lá o iyì tó bá lù á fún ẹ kò ní parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. ọmọ lójú Olódùmarè iyì tọ́lọ̀ ọba mi ìdùn á fún wa kò ní parẹ́. èmi nìkan kọ́ àtẹ̀yìn náà ẹ ṣàmì kí n gbọ́. ẹ máa ṣe àmì níbi tẹ bá ti ń wò mí máa ṣe àmì kí n máa rí kó máa ró lójú screen. iyì tó bá lù á fún ẹ kò ní parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. ọ̀tá kan ń bínú lásán wọn ò lè rọ́nà gbé gbà ọba tó ṣe ní bọ̀ wá ṣọlá a ò ní dàkóbá àtà láwùjọ olórin. a ò
ò ní dákó bàtà láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀. ẹ jẹ́ kí àwọn tèmi. bẹ́ẹ̀ bàbá mi Ṣọlá Haruna. Olúwatóyìn ẹ̀sìn Adéníkẹ́ Àṣàbí ayọ̀ bí ọjọ́. mo rí yẹn káàbọ̀ sórí ètò. Haruna bàbá ń ga ní àgbà tó dolóògbé lọ́jọ́ ń sí. Princess Fat mo kí ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀túnbọ̀ Olóyinká Waheed Nurudeen. ikú ìbágbẹ́. Ọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá. Báàmì Abẹ́lá Akínyẹmí ẹ káàbọ̀ sórí ètò. Ọláyínká Babalọ́lá. Sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ́yẹ káàbọ̀ sórí ètò. Julius Bino mo rí yín. ikú ìbágbẹ́ owó. Adélakùn Ṣómù ìwà fún mi. ikú ìbágbẹ́ bàbá. Olúwatóyìn ẹ̀sìn KZD Favour. ìdáni ẹ̀. Akínrógun Victor Mobọ́lájí. ìdáni àjì. Adéníkẹ́ mo rí ọ. lóògbé o. Òjó Adémọ́lá Abíọ́lá. Fẹ́mi Àjàyí èèyàn tèmi mo kí ọ ṣàlàfíà lẹ́wà. àká ọmọlá wálé. Tímọ́tímọ́ Démọ́lá. Máàmì àpáta ayérayé sí Anes Church mo kí yín. Da Saint Michael. ọ̀tún. Lizzy Táíwò Tọ́pẹ́. fàṣàwẹ̀ ń kú lédè màmá rẹ̀. Tèmilolúwa ìràwọ̀ Jésù sísítà mi mo rí ẹ káàbọ̀ sórí ètò. ìjàmúlà ẹ̀mí. aró ti bàbá ṣàwẹ̀. Babalọ́lá Adélọ́lá Oyinlọ́lá láti Georgia. màmá ń wá. Ọlọ́run ní Ṣọlá Rèbíkà Ọlánìkẹ́. wọ́n ti ń sìn. Comfort Tèmilọ́lá Arẹ́gbẹ́ṣọlá. tòkú màmá ọ̀tún. Comfort Tèmilọ́lá Arẹ́gbẹ́ṣọlá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ n sáré pàlú yàrá kí n tún jù mí sí i. Orí àwọn àgbà ni mo fẹ́ máa fi rọ́ọ̀kì tálẹ̀. Ìbílẹ̀ rédíò tiwantiwa ẹ káàbọ̀. Olórí Dúpẹ́ Tìjání. Álímì Ìyábọ̀. Àbíkẹ́ Dàrí. Ọláyẹmí Ọlọ́ládé Àríkẹ́. Fáṣetì rẹ̀ Victoria Bùkọ́lá. Akínyẹmí Kúdírát Ọlátúbọ̀sún. Sìfá Rábì Ògún Tèmírìn. Tóyìn Afúsàt Yínúsà. má wò mí roro. Yínúsà Fọlábí Ọbásùyè. má wò mí roro. Jimoh Corex. má wò Amira Yusuf. níjọ máa jígó. Mistura Àsúnramú èèyàn tèmi. má wò mí roro bí mẹ́bí máa tó kákùtà. Honorable JB. má wò mí roro bí mẹ́jọ Ọlámilékan Fìjà. lọ́jà o. Fúnmi Ògúnníyì. Ògúnrìndé Bọ̀bóyè Samuel. Rashida tó du ọlá Ajíbádé. Mo kí brọ́dà mi pàtàkì Oríyọmí Hamzat Alájì. Àlàáfíà lẹ́wà. Aláṣà àti olùdarí iléeṣẹ́ Àgídìgbò rédíò. Bẹ́ẹ̀ bá dórí Facebook ẹ bá Àgídìgbò rédíò. Ẹ̀yin ṣáà ti lọ sí wẹ́bsáìtì wọn ẹ tẹ Àgídìgbò rédíò. Ẹ lọ sórí Facebook ẹ tẹ Àgídìgbò rédíò. Ó sórí YouTube náà ni ẹ tẹ Àgídìgbò rédíò. Brọ́dà mi Oríyọmí Hamzat àwọn lónìí. ọ̀pọ̀ bá rí wa lóde wọn rí wa wọn wò wá tẹ́ńbẹ́lú. Akínfadéyan Robert Alex. Mú ìbọn Ọládẹ́yìndé. bẹ́ẹ̀ lágọ́lá jàǹdàkú bójú Omidan Ọmọlọ́lá iṣẹ́. tọrọ jẹ. àbùdá ò jẹ lábẹ́ ẹgbẹ́. Freestyle hour lálẹ́ yà sí lórí rédíò. Orí Facebook la ti ń ṣe talẹ́. kúnukú kan ń gbà kúrú lásán bá ń sá kíní kan ò máa ní ṣe. Fúnmi Ògúnníyì. Babalọ́lá Aminata. Kẹ́nẹ́rì ni mo jù sí. Ẹ dọ́ra máa mi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà. èèyàn tó bá ti jú fún wa là á ti jú. Bàbá Ọ̀làndó Ọ̀wọ̀ ni olóògbé Ọ̀làndó Ọ̀wọ̀. Chief Dr. Ọ̀làndó Owómọyìlá. ọ̀pọ̀ òyìnbó fi dídùn jẹ́ wà òbó. Ẹ máa ṣe àìsí wọ̀ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ jọ. Ètò tálẹ̀ yóò lékè ń kà.
wọ́n bọ́ àwọn dà. ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tí mò ń bá lọ ń jẹ́jọ́? ó lọ́rọ̀ kan tí mo fi ń tọ́ yín létí ń jẹ́jọ́. ó lọ́rọ̀ kan tá a fi ń kọ́ra wa lọ́gbọ́n ní ìjẹ́jọ́. dákun wá bèrè mi jẹ́ mi. ìjẹ́jọ́ ni mo yànnà náà. tí mo ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná àkèrè ni bá ṣeré. ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ọ̀kẹ́rẹ́ ṣé ẹ rántí? ló pọ̀. mo wá sọ̀rọ̀ lọ mo mọ̀rọ̀ débi wípé àwọn ẹ̀dá wo ló yẹ ká bá pàdé ká bá tò pọ̀ lójú ọ̀nà àṣeyọrí. mísírà àsunramú mò ń ṣe ṣàkárá ni mo ní kébì náà ṣó ara mi náà ni àbí báwo ni. ọ̀pọ̀ ṣé ẹ̀ láìkẹ́ ẹ̀ ni ìmọ̀nù lónìí. wọ́n ní kí ló dé tí mo ṣe fly polo àwa náà wà ń bẹ̀ ẹ gbọ́. sísítà mi olúwa tó yẹ ṣe ṣé kò yẹ kí n ṣó ni. tó kí là ń bá a lọ ń jẹjọ. mo ní mo sọ̀rọ̀ pé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àkìrẹ́ ní bá ṣe rí. ẹ má wulẹ̀ pé wá. àwọn ẹ̀dá wo ló yẹ ká bá rìn mo sọ̀rọ̀ lọ síbẹ̀. àwọn ẹ̀dá wo ló yẹ kéèyàn bá tò papọ̀. àwọn ẹ̀dá wo ló yẹ kéèyàn bá pàdé lójú ọ̀nà àṣeyọrí. bá ti kú ọ̀tá ìbáyọ̀mí wá lálákọ̀ọ́rí ọmọ ti lọ. ó tọ̀ ọ̀rọ̀ ni àmọ́ lọ́wọ́ bá mi ìdùn àní ò jẹ́. ẹ mọ gbọ́ gìtá yẹn bó ṣe ń dún. ọ̀run re bàbá kẹnẹrí orin yẹn ti pẹ́ àmọ́ evergreen ni. àìkú ẹ̀. àwọn kan ní pẹ̀lú ìlẹ̀kẹ̀ tí mo máa ń kó sọ́rùn ńgbà yẹn tí fìlà tí mo máa ń dé wọ́n ní mo jọ bàbá 70. ó dẹ̀ ní kèmí náà tún wá kí n wá ṣò wípé bàbá 20 ni mí o under 20 ni mí wà láì. ara mi bó lóde ò bá kú ojúde ẹ̀ kì í hu koríko. ó ṣe ìwọ̀n ayandi first káàbọ̀ sórí ètò bàbá mi. tó kí ni nǹkan tí mò ń bá lọ ń jẹjọ. mo sọ àwọn èèyàn tó yẹ kéèyàn bá pàdé orúfẹ́ àwọn èèyàn tó yẹ kéèyàn bá pàdé nígbà tó bá ń gun òkè tó bá ń rìnrìn àti ṣoríire láyé. tálẹ̀ yìí màá wá sọ àwọn nǹkan kan lálẹ́. bàbá wa máa mi jẹ́ orí dá. àwọn èèyàn wo ni ò yẹ kéèyàn bá pàdé irúfẹ́ àwọn èèyàn wo ni kò yẹ kéèyàn tiẹ̀ bá pàdé rárá. irúfẹ́ àwọn èèyàn wo ni kò tiẹ̀ yẹ kéèyàn gbóòórùn rárá. lọ́wọ́ lálàlábàárò. lálàlábàárò mi. lálàlábàárò. lálàlábàárò mi. irúfẹ́ àwọn èèyàn wo ni kò tiẹ̀ yẹ kéèyàn gbóòórùn rárá. kò tiẹ̀ yẹ kẹ́ ẹ bá wọn pàdé rárá. ìmọ̀ràn lálàbàárò. kò tiẹ̀ yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ rárá. lálàbàárò mi. lálàlábàárò. irúfẹ́ àwọn èèyàn wo ni. màá yànnà náà rẹ̀ náà lálẹ́ yìí. lẹ́yìn o. lálàlábàárò mi. àjẹlé ni mẹ́. ṣùgbọ́n opposite nǹkan tí mo sọ sísítà mi Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe ẹṣẹ́ káàbọ̀ sórí ètò. Bùsí Adédèjì bọ́dà mi ẹwà pamori ẹ dúró déédéé. mama ti gbà lọ́wọ́ mi. sísítà mi Elizabeth tó sì ń tẹ́lọ̀ mórí. sáyé solúṣà akínsẹ́yà bàbá àgbàlagbà àjálàfíà lẹ́wà. Ọláwùmí Ìgè. tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ lọ mo ní irúfẹ́ àwọn èèyàn wo ló ní ò yẹ kéèyàn tiẹ̀ bá pàdé rárá. àwọn ẹni tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ yín lọ wọ́n á ní ẹ̀yin náà mọ̀rú rẹ̀ kò sí nǹkan kan tó máa ń jọ wọ́n lójú nípa ọ̀rọ̀ lọ́rọ̀.
béèyàn bá ra nǹkan tuntun bó bá fi hàn wọ́n wá ní kí ni kí a ní kí ló rà kí ni gbé tí ń gbé ẹ ti mọ̀ pé orú èèyàn bẹ́ẹ̀ kò fẹ́ yín fún rere kò yẹ kéèyàn bá wọn pàdé lójú ọ̀nà àṣeyọrí torí àwọn orúfẹ́ èèyàn bẹ́ẹ̀ wọn ò lè sọ́pọ́ọ̀tì yín wọ́n ní àgbájọwọ́ báyìí náà la fi ń sọ̀yà àgbájọwọ́ òun ló lè gbẹ́rù lórí orúfẹ́ àwọn èèyàn báyìí wọn ò lè sọ́pọ́ọ̀tì oríire yín rárá orúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bá ń ṣoríire lẹ́gbẹ̀ẹ́ wọn kàkà kó yẹ kán kí yín kán yọ̀ fún yín ọ̀rẹ́ mi ìwọ náà ṣe báyìí kó lè dá irọ́ ni wọ́n mọ̀ yín mo ṣe yín ni wọ́n mọ̀ gbọ́ ò rárá lé rẹ̀ ojú rẹ̀ ó tó já àwọn nǹkan tí wọ́n máa ń sọ ni ẹ̀ sì mọ̀ pé orú àwọn èèyàn báyìí kì í ṣe àwọn tó jẹ́ pé ẹ lè bá rìn papọ̀ kì í ṣe àwọn èèyàn tẹ́ ẹ lè bá tò papọ̀ DJ Murphy bá ń gbé nọ́mbà sójú screen jàre àmọ́ ẹ mọ́ ti pè wọlé mo mọ̀ọ́mọ̀ ju orí bàbá Kẹ́nẹ́rì sílẹ̀ fún yín ní kẹ́ máa enjoy kó máa wá Akínyẹmí ara yín lọ ń bikíbi tẹ́ ẹ bá wà bóyá ẹnu iṣẹ́ lẹ wà ní. mébẹ̀ lọ́nà nẹ̀yẹ Prince Ọláníyì Àlàdé gọ̀ orú àwọn wo ni kò yẹ kẹ́ ẹ bá pàdé àwọn tó bá jẹ́ pé wọn lọ́rọ̀ rí lẹ́nu Ayaba Esther George káàbọ̀ àwọn kan wà tó pé wọn lọ́rọ̀ rí lẹ́nu wọn ní nǹkan kan tí wọ́n pè ní encouragement lẹ́nu rárá irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kò yẹ kẹ́ ẹ bá wọn pàdé rárá lójú ọ̀nà àti ṣàṣeyọrí ilé ayé. Yellow CC dọ́nà kọ́nà pushing dọ́nà jọ. ọjọ́ òun lẹ ti gbórin gbẹ̀yìn náà. Yellow CC dọ́nà kọ́nà pushing dọ́nà jọ. orúfẹ́ àwọn èèyàn wo ni ò yẹ kẹ́ ẹ bá pàdé tó yẹ kẹ́ ẹ jìnnà sí finally. Wetin cause you matter? àwọn tí wọn bá lè fún yín ní ìmọ̀ràn rí lẹ́nu. What can you tell me? Ògúndìpẹ̀ Bùkọ́lá ẹ̀ṣẹ̀ àdúpẹ́ Bùsọ́lá. Why you do me so? What can you tell me? wọ́n ní àwọn afẹ́ ajẹ máfẹ́ ayó mistura ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mí. Can you tell me? orú àwọn tí ò yẹ ká bá tò papọ̀ náà nìyẹn lójú ọ̀nà àṣeyọrí. Olúwatóyìn Jackson káàbọ̀ sórí ètò. What can you tell me? Why you do me so? orú àwọn wo ló yẹ kí a yẹra fún gẹ́gẹ́ bí mo ṣe ń yànnà náà rẹ̀ lọ. Ayandi Force wọ́n ní. Ọmọ lọ́lá o, ọmọ lọ́lá o, ọmọ lọ́lá o. wọ́n ní àwọn ènìyàn rí ṣòro àfúnmẹ̀kúnnù ní enemy of progress. Ọmọ lọ́lá mi. èmi lólúwa ìràwọ̀ Jésù wọ́n ní àwọn afẹ́ni máfẹ́ni dénú. Erelu Oòduà àtinú Adé Akínyìn káàbọ̀ sórí ètò. Mọ́dádayọ̀ ọmọ lọ́lá mi. Mọ̀dà títí lọ. Àtinúkábì mélòó àyùsùn wọ́n ní àwọn kẹ́ni má ní ènìyàn. irúfẹ́ àwọn èèyàn wo ló yẹ ká yẹra fún. Ọjọ́ yọjọ́ lébi ò bọ̀lọ̀ láyé mi. àwọn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá pè wọ́n lẹ́ẹ̀kan wọn kì í dá yín lóhùn. Máa la ṣàkẹ́. bẹ́ẹ̀ pè wọ́n pẹ́ níṣòro wọn kì í dá yín lóhùn. àmọ́ àkíyèsí kan tó wà bẹ́ẹ̀ ni wípé
bí ó wá jẹ́ pé àwọn ni wọ́n pe ẹ̀yin kánmọ́kánmọ́ kíákíá lẹ́yìn ó dá wọn lóhùn ẹ̀yin ò jẹun àwọn bẹ́yìn bá pè wọ́n àwọn ò ní dá yín lóhùn wọn á ní kí ni sẹ́mi ló kó ba ni sẹ́mi ló ba tiẹ̀ jẹ́ ni nǹkan tẹ́ ẹ̀ mọ́ gbọ́ lórí irú wọn nìyẹn ọ̀nà bí àá ṣe dá àwọn tí ó bá jẹ́ wípé ó yẹ ká yẹra fún lójú ọ̀nà àṣeyọrí ọ̀nà bá ṣe máa ń dá wọn mọ̀ náà ni. àpáta ayérayé sànẹ́ wọ́n ní àwọn arógbòbògbò jẹ́. Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? What can you tell me? Why you do me so? ní kékeré tá a wà ní iléèwé girama a máa ń ka àyọkà kan wípé ta ló fẹ́ ni dénú onílé apá ọ̀tún ò fojú re wo ìmọ̀ràn ìkà ní tòsí ń gbà ṣèbí ká jáde ká má wọlé mọ́ òun náà ni tọ̀kọ̀kan lé gangan. What can you tell me? ọmọ ádámọ̀ ní fẹ̀jẹ̀ sínú wa tutọ́ funfun síta. What can you tell me? èyí bí wọ́n bá rí ọ lókèèrè tí wọ́n ń pọ́n ẹ lé tẹ̀rín tẹ̀yẹ. ohun tí ń bẹ́ẹ̀nu wọn ó kọjá àpèjúwe wà láyé ẹ̀ lè ṣàpèjúwe rẹ̀. bí a bá ṣí inú ẹlòmíràn wò ejò ṣègbè ọká àkekèé àti paramọ́lẹ̀ ní bẹ́ẹ̀nu ẹlòmíì wà láàyè. agbọ́n bẹ́ẹ̀nu ẹlòmíì oyin bẹ́ẹ̀nbẹ́ amọ́ ti yé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun olóró mìíràn ní bẹ́ẹ̀nu ẹlòmíì. ẹ jẹ́ ń pàlú ìdáná kí n má dọ̀ spirit yín ó ní nǹkan tí mo fẹ́ lẹ́nìkan tí mo fẹ́ jù ẹ jẹ́ ń jó eléyìí sí fún yín ná kẹ́tún fi ṣọ̀run àjíjà. Inú kì í ṣe gbá inú ìbá dàbí igbá ìbá ṣe é ṣí àbámẹ́ tó fẹnu dénú. ẹni tó lù wá dálẹ́jọ́ tó lòun ò gbà tó ń fapá jánu káwọ́ bí tó máa gbẹ́jọ́ lọ. ojú lásán la rí o ọ̀rẹ́ ò dénú àlá ẹ̀. ṣàṣà ènìyàn ní fẹ́ ni lẹ́yìn bá ò bá sí nílé ajá tẹran ní fẹ́ ni lójú ẹni. olúwa dálẹ́jọ́ tó lòun ò gbà tó ń. ẹ wo inú mi ni mo mọ̀ mi ò mọ́nú ẹlòmíràn. gbẹ́jọ́ lọ. ayé ọmọ ayé burú. ọlọ́run bá mi ìdùn àkòníjà àríjà ayé o àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. mo bá gbó bí ajá kankan bí agbo ọba ti ṣe yín náà. mo bá gbó bí ajá kankan bí agbo ọba ti ṣe yín náà. mo bá díjú mórí kí wọ́n gbébọn yàn jẹ ọba ti dá wa láre àwa ti dára bá a ti kìkì ńlá. látọ̀dọ̀ Kingston ní aládélẹ̀ tí ń gbọ́ yẹn àyín náà gbọ́n nǹkan tí wọ́n ń sọ. ẹni tó lù Elizabeth kejì Davis ẹ káàbọ̀ sórí tó ń fapá jánu káwọ́ bí tó. Sherifat Adébára Aládé. ẹ wí fún wọn kí wọ́n gbọ́ sétí àwọn ọlọ́tẹ̀ etí wọn gbọ́ tí wọn fẹ́ gbọ́ rárá. ó tó di pé a lọ sórí ẹni abábí ìtàn tá à ń bá lọ níjẹ́jọ́. ẹrú gbọ́ èyí tí yóò gbọ́ òun kanra rẹ̀ jẹ́. irúfẹ́ àwọn èèyàn wo ló yẹ ká yẹra fún. òun náà ni mò ń sọ ọ lọ. dálẹ́jọ́ níjẹ́jọ́ nǹkan tí mo sọ ni wípé jánu káwọ́ bí tó máa gbẹ́jọ́ lọ. gbogbo
gbọ́wọ́lé ẹ́ńjìn pẹ̀lú àṣẹ ọlọ́run ìdùmarè má yọnu rárá. Bàbá tó bí ajá kankan bí agbo. Ọba ti ṣe iná. Ohun tó lúwa ti ṣe ẹ̀dá kan kò lè yí padà bàbá ni ló jàre ayé rẹ̀ iṣẹ́ olúwa ni. Bàbá tó bí ajá kankan bí agbo. Ọba ti ṣe iná. ọba ti ṣe yìí náà kábíyèsí ti ṣe yìí. Wọ́n bá díjú mórí kí wọ́n gbé mọ́yàn jẹ. Ọba ti dá wa láre, àwa ti dára bá ti dìjì ńlá. bẹ́ẹ̀ ni irúfẹ́ àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ yẹra fún wọ́n pọ̀ gan gidi. bàbá ní ká mọ ìyẹ̀nà náà rẹ̀ pẹ̀lú ohun tó dún rí gan láyè yìí ẹnu ò lè sọ gbogbo rẹ̀ tán pátápátá. ọ̀pọ̀lọpọ̀ la rò pé a lè ní kó kín wa lẹ́yìn àmọ́ ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni tá a rò pé ó lè jálàfẹ̀yìntì ẹni gan ló tún wá jáláròká ẹni. òwe ni mò ń pa fún yín o. gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ yẹra fún yẹn lójú ọ̀nà àti ṣàṣeyọrí àwọn yẹn ò lè sọ́pọ́ọ̀tì oríire yìí. àwọn tẹ́ ẹ bá ti ṣoore fún bí wọn bá mọ̀ yìí rẹ̀ bí wọn bá lè dúpẹ́ lọ́wọ́ yín. ẹjọ owó ẹ̀dá wàláì wọ́n wà lára wọn. ó fọ pẹ́ jù. torí pé nǹkan tẹ́ ẹ ṣe fún wọn kò jọ wọ́n lójú. thank you lásán ẹlòmíì ò lè ṣe. bàbá alágbájá iṣẹ́ àná ò ẹlòmíì ò lè ṣe. ọ̀rọ̀ máa ní. torí pé nǹkan tẹ́ ẹ ṣe fún kò jọ lójú kò wáre fún yín. ẹ lè gẹ́ẹ̀tì ẹ̀ ní. adẹ́nìkẹ́ olúwaníṣẹ́kẹ́mi ọlájire adéyẹmíká ìyẹn káàbọ̀ sórí ètò. abọ́sẹ̀dé ọláwùmí fádàrí ògún bàjọ́. kéńdé jiná. ọlálẹ́kan gbọ́lá àmórí. làmújẹ kọ́ yé. kéńdé jiná ràkàrà márùn làmújẹ kọ́. wọ́n ní bàbá dúpẹ́ orí ànódì dandan kárè mí ìgbà ọmọdé bá dúpẹ́ orí ànódì dandan kó rì mí ìgbà àwọn ẹ̀ ṣoore fún wọn wá ní kíni kí ló ṣe márùn làmújẹ. ṣó nìkan ló kọ́kọ́ máa ṣoore ni ṣó kọ́lé fún mi ní àbúrò mọ́tò fún mi ní. Náà ń pè kí iná máa róhùn ní jẹ, ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n máa róhùn kó jẹ. kíni kí ló ṣe Iṣu ta ló ọ̀fẹ́ yín fún re kúnyán jẹ. ẹ̀yin ò dẹ̀ mọ nǹkan ọ̀kan rárá bọ́lá ń ṣe rán yín bẹ́ẹ̀ lẹ̀ ṣe ń ṣe bọ́lá ń ṣe rán yín bẹ́ẹ̀ lẹ̀ ṣe ń ṣe kọ́lọ̀ ọba àmì ìdò àkóso yín lẹ́sàn-án rẹ̀. Dájúdájú àgbẹ̀ lọ́ba. wọ́n ní kí lẹ ṣe kò jọ wọ́n lójú. wọ́n ní oore pé àṣírí gbàgbé orú àwọn èèyàn bẹ́ẹ̀ orú àwọn tó yẹ kẹ́ ẹ yẹra fún ni. nuyes fad wọ́n ní àwọn amóore súnni í ṣe bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ yín fún re. bẹ́ẹ̀ dá bá ní ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí láyé ẹ rí i pé kó tó di tó jìn sínú ọ̀fìn yóò ṣe díẹ̀. bí a ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa share ẹ̀ torí ìlà ó ẹ máa invite àwọn tiyín olóyè Táyọ̀ Adékànbí láti Ghana mórí Ìlà ó ṣe. àwọn abara amóhore jẹ exactly àwọn náà ni mò ń sọ̀rọ̀ nípa wọn àmọ́ mo ní mọ́fì gbogbo ẹnu sọ̀rọ̀ ni. ní ìjẹ́jọ́ tí mo parí ètò ẹnìkan níṣẹ́ mò ń báyàn jà ni mo ní rárá èmi ò bẹ́ nìkan ọ̀kan jà bọ́lá ọba mi ìdùn àṣẹ rán mi ni mo ṣe ń sọ tèmi. oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ o. Àbùṣebùṣe. Àbùṣebùṣe. mélòó ni gbogbo ara wa tá a fẹ́ mọ báyàn kí láti ẹ̀ ti fẹ́ ṣe ayé sí gan ayé tó tó ayé àkàmàrà. ìyá wa ń bẹ lórí ètò lálẹ́ yìí ìyá wa tí wọ́n ń bá ìtàn lọ níjẹ́jọ́ wọ́n ti wà lórí agodo pẹ̀lú mi wọ́n ń bẹ lórí ètò lálẹ́ yìí ibi abadé ìjẹ́jọ́ ibẹ̀ náà ni a ti gbé. bí a bá jẹun bàbá yóò tán o. Ẹni fà bèrè ẹ mú. wọ́n ní bàbá rẹ̀ lẹ́mu bẹ́ẹ̀ mo bá funfun báláwo nínú agédé. Jọ̀mí bá. wọ́n ní sísítà mi Fọlákẹ́mi lọ́rọ̀ ní ṣọlá wọ́n ní bá a sọ dí ọ̀la ẹni máa gbọ́ bá a sọ dí ọ̀la ẹni máa gbọ́ á gbọ́. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe Rachel Abọ́láńlé ẹ wo báwọn tèmi ṣe ń sọ ọpọlọ kalẹ̀ náà bẹ́ẹ̀ mo bá funfun báláwo nínú. mi gan fìlì yín Jọ̀mí bá kan. Ṣé kọ́kọ́ mi ò kó tún ṣe kọ́kọ́ ra rẹ̀ kájọ máa mú lọ. àbí. mo
rántí ń gbà tá a wà ń lò wà lọ́wọ́ bàbá wà lábẹ́ igi tá a gbẹ́mu síwájú tá a fẹ́ràn gbẹ́nà tá a fi tẹ̀lé ṣe kan kò mí ṣe kan kó ra rẹ̀ kájọ mọ́ ṣe fàájì lọ àwọn ayé ìjọ ọ̀hún. bẹ́ẹ̀ni ó ti lólógun ọ̀kẹ́ wọgbó. jọ̀mí gbà kan ṣe kọ̀kọ́ mi ò kó tún ṣe kọ̀kọ́ ra rẹ̀ kájọ máa mú lọ. ẹ̀yin tẹ́ ti pẹ̀lú ìbomi rò bẹ́ẹ̀ lè rántí mọ́ ẹlòmíì US náà bí sí Canada náà bẹ́ẹ̀ lòmíì sí UK náà bẹ́ẹ̀ lòmíì sí àwọn ayé táwa ti jẹ lábẹ́ igi àwọn bàbá mi àti ìyá mi tí wọ́n mọ nǹkan tí mò ń sọ bíi sísítà mi Ọdẹ́lẹ̀yẹ Babalẹ́yẹ àwọn náà já sí wọ́n mọ nǹkan tí mò ń sọ. bẹ́ẹ̀ mo bá rúgbàlà nínú rẹ̀gbẹ̀ iṣẹ́ ti yá. jọ̀mí gbà kan ṣe kọ̀kọ́ mi ò kó tún ṣe kọ̀kọ́ ra. bẹ́ẹ̀ ni Princess Fat àbí iyán pẹ̀lú ọbẹ̀ òṣìkí bí yẹn bá ṣe ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan náà lẹ́ran ìgbẹ́ ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ ṣé wọ́n lèmi ọmọ oko ọmọ lójú Olódùmarè mi náà gbà bẹ́ẹ̀. wọ́n rẹ̀ níwọ̀n. ẹ wo fàájì la wà lórí ètò máa pe màmá mi wọlé ní ìsìn. ṣe kọ̀kọ́ mi ò kó tún ṣe kọ̀kọ́ ra rẹ̀ kájọ máa mú lọ. ẹ̀yin tẹ́ bá rántí ayé náà lọ́hùn Rachel Abọ́láńlé ọ̀fun rẹ̀ ń dátọ̀ ó ní wọ́n rẹ̀ níwọ̀n lówùúrọ̀ kó bá dalẹ̀. báà mi Àkàndé ọmọ ní ìyẹn mọ̀ nǹkan tí mò ń sọ. ṣe kọ̀kọ́ mi ò kó tún ṣe kọ̀kọ́ ra rẹ̀ kájọ máa mú lọ. mo kí bàbá mi bàbá Ládégà Alex Adéríbigbé mo kí yín ẹnjìníà. bàbá Ládégà mo kí yín àwọn ní general overseer Kingdom Gospel Mission International nínú Iléṣà ní Ọ̀ṣun state báà mi pàtàkì ni wọ́n mo sì ń sàárò wọn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo yín pátápátá ni mo kí tẹ̀ ń wò mí níbi tẹ̀ wà lọ́wọ́ pẹ̀lú ẹnjìnìá Alex olúwàtòyìn ẹsẹ̀ kò síbi tó dàbí ilé ṣeun dẹ́bì bàbá Ìjẹ̀ṣà kú èdè. àbáyọ̀ bàbá wo lè ká. àwọn ẹ̀fọ́ kan wá wà tó jẹ́ wípé ẹgbẹ́ra mi. wọ́n mix ẹ̀ pẹ̀lẹ́gùsí ni wọ́n wá fi ẹja kíká ó wà nínú ẹ̀ àwọn ẹja tó máa ń ká yẹn wọ́n wá tún ṣe pọ̀nmọ́ aláta wọ́n á tún gbé sẹ́gbẹ̀ẹ́ kan tó láta yẹ́rìyẹ́rì. wo máa dá sáyé. àbáyọ̀ bàbá wo lè ká. àwọn kóòtù wá kó inú ẹran pẹ̀lú rẹ̀ ẹ̀dọ̀ ṣàkì gbogbo ẹ̀ wá kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin náà mọ̀ nǹkan tí mò ń sọ. ìyàwó dáná ṣe rọpò nílé. ọkọ síyàwó rẹ̀ dálé nítorí. láyé ìgbà náà lọ́hùn. ó wù ní ajẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa òfun ò jẹ́. wọ́n ní ẹ̀fọ́ òdúre gbòlòkì tẹ̀tẹ̀. dáná ṣe rọpò nílé. ọkọ síyàwó rẹ̀ dálé. àwọn tèmi ti ń sàárò lé. ti jẹun. Rọ́ǹkì Àṣàbí Ọlárìndé ọkọ mẹjọ ọkọ mẹyẹ ọkọ mọ. Ọláwálé sùúrù ẹnu òṣè. ṣe ló pọkọ nínú. èèyàn tèmi pàtàkì ṣàlàfíà lẹ́wọ̀n. ti dá. Adékànbí Táíwọ́ ní inú àwẹ̀ làwà wá ti ṣínú ń bì í. àmọ́ èyí tẹ̀ tí ìṣúná ẹ mọ́ bínú o bó ṣe ń ṣe mí ni mo ṣe ń sọ. ọkọ mẹjọ ọkọ mẹyẹ ọkọ mọ ohun tó yẹ kó ṣe. àìríṣẹ́ ló pọkọ nínú. pàgídàrí ti dá. Mákindé tèmi àwọn kan ti pẹ́ lóko bàjẹ́ wọ́n ní ẹ̀fọ́ yẹn. tí a dá padà ó dọ̀bẹ́. Kòǹdí aláta. Yípa. Adétúnjì Rọmọ Kẹ́sìrà kí ló dé ìwọ tún ní kòǹdí aláta. ìyàwó rẹ Àríyìíkẹ́ Akíyanjú èèyàn tèmi. ọmọ rẹ láì lówó. mo wà pẹ̀lú rẹ̀ lọ́jọ́kọ́jọ́ mo rí ọ dáadáa o dúró dédé dà fúnrú ọmọ rẹ láì lówó. ètò tálẹ̀ yóò dà fúnrú díẹ̀. Olúwa jọ̀wọ́ o má fa ìlówó bá mi jà jẹ́ kí n táṣẹ lé mi pa. Àríyìíkẹ́ Akíyanjú ẹ̀yin jẹ́ Olódùmarè èèyàn tèmi ni. láyàláyà. Rónkẹ́ Àṣàbí Ọlárìndé ọmọ rẹ láì lówó. lọ́mọlọ́mọ. nítorí náà ti jẹun. Àríyìíkẹ́ Akíyanjú ló ṣe fíìmù kan ó pè ní dà fúnrú. láyàláyà. ọjọ́ tí mo ti ń rìn láyé mi ì tí gbọ́ nǹkan bẹ́ẹ̀ rí tó ń jẹ́ dà fúnrú. Olúwa jọ. gbogbo ìgbà ló máa ń wá sí mi lẹ́nu mo fún mistura àsúnra mo fún lórúkọ mo fún misti mo fún lórúkọ mo ní dà fúnrú. ẹ bá mi ṣàmìlò. àṣẹ. fíìmù náà á jáde láìpẹ́ yìí. ẹ bá mi ṣàmìlò.
onígbògi wálé láti ìlú èkó mo kí yín kí n ṣàlàáfíà lẹ́wà gbogbo ẹ̀yin tí mi rí orúkọ yín bóyá torí pé ẹ fọ́lò mi ni ó ní mi ìṣeré orúkọ yín kà bóyá try láti fọ́lò mi tàbí kẹ́ láìkì mi kí n lè rí orúkọ yín kí n lè máa kà Ọlágúnjú Olúwa ṣeun fún mi ẹ jẹ́ kí n pè yá wa wọlé lórí ètò náà ẹ dúró ẹ mọ́ ìtì ìlọ ẹ jẹ́ n pè yá wa wọlé mò ń bọ̀. Mama jẹ́ fọ́lẹ̀ láyà. Má jẹ́ bí ọ̀lẹ́ lọ́mọ. ẹ bá mi ṣe àyẹ̀sí wọ̀ lóyún. Má fàrùn dá mi lọ́lá. Ìrówó fi bẹ́gbẹ́ mu. Ìrówó bọ́gbà ṣe pọ̀. Ìrówó fi lògbà nílé ayé. Àṣírí mi máma tú lágbo. Ẹ̀tàkà sórí majority. Ẹ̀tàkà sórí o. Ẹ̀tàkà sórí majority. Ẹ̀tàkà sórí. tó ẹja kan lọ agbami ètò tá à ń retí náà. ẹ pe onílé ẹ pàlejò ẹ pe lọ́mọdé ẹ pe lágbàlagbà ká mọ bọ̀ wá. ibi tá a bẹ́tò dé ìjẹ́jọ́ bẹ̀ náà láti gbé. kí la ti fẹ́ ṣayé sí kò yé wa ayé tó tó ayé àkámọ́ra. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi. Gbádébọ̀ Daniel mo kì í Rọ́ǹkì Àṣàbí Ọlárìndé. Tótó ayé máa lè. Ayé tótó ayé tótó ayé máa lè. Ìsọ̀pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ Gba jẹ́jẹ́. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe Pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. nítorí pé ilé ayé gba jẹ́jẹ́. Ayé gba jẹ́jẹ́. Ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. Bí o bá ṣorí ẹni. Ayé tótó ayé tótó ayé máa lè. Kí la ti máa ṣayé yìí? kí la ti fẹ́ ṣayé sí. Kò yé mi. ẹni ọlá àkàndé mo rí yín sísítà mi ṣe wà pa. Kí la ti máa ṣayé yìí sí o? tó ìyá wa ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o. Àlàáfíà ni mo wà olótù. ẹ mọ̀ kú ọjọ́ méjì Ẹ kú mẹ́ta ọjọ́ mẹ́ta àwa nìyẹn. ọjọ́ kan pẹ̀lú àdúrà wa gbà. àmín ẹ kú bá a ṣe ń pè yín gbogbo ìgbà tẹ́ ẹ sì ń dá wa lóhùn tẹ́ ẹ wò pé àwọn kékeré wo ló ń pè yín. Olúwa ló lọ́pẹ́ àdúrà wa gbà lágbára lọ. àmín ṣé kò kí ń ṣe pé ẹ ń sùn lọ́wọ́. Mi ò tiẹ̀ sùn ara mi fẹ́ lé díẹ̀. ẹ pẹ̀lẹ́ irọ́ Àdúrà wa gbà sà. irọ́ lè ṣù ń pa. Bẹ́ẹ̀ ni ègbè ní fẹ́ṣọ àti fúnṣẹ́ ọwọ́ ẹ̀. ẹ ṣeun. àwọn èèyàn wa ti wà lórí ètò lálẹ́ yìí náà wọ́n ní ibi abẹ́tòdé ní ìjẹ́jọ́ wọ́n níbẹ̀ náà ní ká ti bẹ̀rẹ̀. mo ní kí n sáré yàn nínú rẹ̀ níbi tí ẹ bá a dé ìjẹ́jọ́ kí n ra yín létí. òun náà ni wípé nígbà tí àwọn kan wá ka yín mọ́lé wọ́n ní irú agbára wo lẹ̀ ń lò tẹ́ ẹ fi ń jáde tẹ́ ẹ fi ń túdè. wọ́n ní kẹ́ wọlé lọ kẹ́ ẹ lọ rè gbé agbára wá ibẹ̀ náà ni a bá a dé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ bá wa gbé e láti bẹ̀. mo kí gbogbo àwọn olólùfẹ́ wa lágbára Ọlọ́run ìṣòro tó máa dọjú orí yín lọ kò ní wọlé tọ̀. àmì àṣẹ Èdùmàrè. èyí tó máa gba ẹ̀mí yín kò ní wọlé tọ̀ yín. àmì àṣẹ Èdùmàrè. wọ́n ní wọlé kí n gbágbára jáde. mọ̀lẹ́bí ò ní agbára kankan pé Kristi ni mo dì mọ́. wọ́n ní kò
kò sí nǹkan kan nínú ilé tí mo gbójúlé àfọlọ́hún. àfọlọ́hún ọba. bẹ́ẹ̀ ni onírọ́ ni mò ń pò lẹ́mí ọlọ́run ló rọ̀hún sí mi. bí agbára kan wà pé kódà pàápàá inú kòkò ni mo gbé sí. inú kòkò lẹ gbé sí. tí mo fi ń kọ́máǹdì. bẹ́ẹ̀ ni tí mo fi ń kọ́máǹdì tí wọ́n fi rí mi mú. èmi àti àwọn ọmọ wa wojú ara wa báyìí. ìkan nínú àwọn ọmọ mi fẹ́ sọ̀rọ̀. mo ṣẹ́jú sí pé kó má sọ̀rọ̀. mo wá pè mo ní arákùnrin ẹ dìde ẹ bá wa lọ. kò bá fẹ́ dìde bó bá tún ṣe bí ẹ̀ńtẹ́mi fẹ́ máa lò bá pọ̀lọ́pàá lórí fóònù. nígbà tó fura pé mò ń pe ọlọ́pàá ló bá lọ. ó wá sọ fún àwọn ọmọ wọn ní kí kírísítẹ́nì wa máa ti wá ìsinmi kó gbọ́ bí ọlọ́run rẹ̀ ti ń wí pé láàrin ọ̀tá la wà. láàrin ọ̀tá lẹ wà. bẹ́ẹ̀ ni pé eléyìí wá fẹ́ ga ju ẹ̀mí mi lọ. pé kí ló dé? ó di kẹ́rẹ́kẹ́rẹ́ ọba rán obìnrin kan wá nìyẹn bá lóun wá láti Ọ̀ṣun state. láti Ọ̀ṣun state. bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti rán wá láti Ọ̀ṣun yẹn pé kó wá ṣe ìgbélé ní ọ̀dọ̀ mi. kì í ṣe pé ó mọ̀ yín rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀. kò mọ̀ mí rí mi ò mọ̀ rí níwájú Michael mímọ́. ó lẹ́mí ọ̀run ló darí pé kó wá ṣe ìgbélé. tó wọn ọlọ́run ò dẹ̀ ṣe é kàn. tó wọn dárúkọ ọjọ́ mi ni kó wá ṣe ìgbélé. èmi àtàwọn ọmọ bá wojú ara wa mo ní ẹ fi wọ́n sílẹ̀. ṣe bọ́ ọlọ́run ni wọ́n fi parọ́. ẹ jẹ́ ká tẹ̀lé wọn ọlọ́run látara wọn. ó ṣègbélé ọjọ́ kìíní. nígbà tó dijọ́ kejì ó ṣàdé káwọn ọmọ máa fún lóúnjẹ kó máa kẹ kó máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀. nígbà tó dàárọ̀ ọjọ́ kẹta ló bá pè mí ló bá gbé bíbélì níwájú Michael tí máa jẹ́ ìfúnlọ́jọ́ kẹ́yìn. ó ní màmá ó ní ìgbélé kọ́ lòun wá ṣe. ìgbélé kọ́ lòun wá ṣe. ó ní bàtà bẹ́ẹ̀ ni ó ní bàtà ẹsẹ̀ àlàáfíà tẹ́ ẹ bá bọ́ sílẹ̀ lọ ní kò ń wá mu wá. bàtà ó ní bàtà ẹsẹ̀ àlàáfíà yín náà ni kò mú wá. bẹ́ẹ̀ ni ó dẹ̀ fi ọlọ́run kọ́ mi lọ́rùn. bọ́yọ̀ ń gbọ́ mi báyìí o tó bá ń gbọ́ mi báyìí kó dáríjì mi o torí pé ọ̀rọ̀ ìrírí ayé mi ó tó láti fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n torí ó fi ọlọ́run kọ́ mi lọ́rùn pé kí n jọ nítorí ọlọ́run kí n má bẹ́ẹ̀ dà àlàyé kankan sọ. kí n má bẹ́ẹ̀ dà àlàyé kankan sọ. bẹ́ẹ̀ ni. ayé le. ṣùgbọ́n ó ti di ohun ọpẹ́ báyìí. ibi tóun náà wá ti bá rẹ̀ mo mọ̀ pa á máa gé ká àbámọ̀ jẹ́ kò dẹ̀ nífẹ̀ẹ́ bá wọn lọ́wọ́ nínú nǹkan bẹ́ẹ̀ mọ́. tó bá ní kó jẹ́wọ́ fún mi pé bàtà àlàáfíà ẹsẹ̀ mi lọ ní kó wà mú wa ṣùgbọ́n lóhun ọjọ́ mẹ́ta tóun sùn bí òun rí ń pé mi ò fijọ́ kankan wọ bàtà. ìgbà tẹ́ ẹ̀ tí ẹ̀ wọ bàtà bóun ni ó sì wá rí bàtà mú wá. tẹ́mi bá bọ̀tà láti inú yàrá sínú ilé ọlọ́run látàláyédáyé mi tẹ́mi bá wọṣọ àdúrà mi ò ń wọ bàtà sí ṣùgbọ́n mi ò ń ṣe celestia. mi ò kí ń lè wọṣọ àdúrà kí n wọ bàtà sí ìbọ̀sẹ̀ ni màá wọ̀. olóhùn wá rí ìhà táwọn ọmọ mi tó kọ sóhun olóhùn wá rí ìhà tẹ́mi náà kọ sóhun ìkadẹ̀ ló ń wá bí wàá ṣe kí n jọ nítorí ọlọ́run kí n dáríjì wọn. ó dẹ̀ fún mi láṣìírí ẹni tó rọ̀ wọn ní iṣẹ́ yẹn tí mi ò ní sọ jáde. ó sọ ẹni náà fún yín. bẹ́ẹ̀ ni ó lẹ́ni tó rọ̀ wọn níṣẹ́ yìí olóhùn náà níjọ ọlọ́run ó ní kí n ṣọ́ra. ẹni tó níjọ ni. bẹ́ẹ̀ ni ó ní kí n ṣọ́ra ó ní lára ni wọ́n ó ní 20,000 ni wọ́n fún òun. 20,000 péré láti Ọ̀ṣun state. bẹ́ẹ̀ ni láti lọ mú ẹsẹ̀ kan bàtà wá. bẹ́ẹ̀ ni yóò kó bá ń jẹ́ tọ́ ọlọ́run jọ́ kẹta ńgbà tó kú lọ́dọ̀ mi ọ̀kadà tó fẹ́ wọ̀ náà ló gbà ní títì. ọ̀kadà náà gba arábìnrin náà. bẹ́ẹ̀
bó ló ti ń bọ̀ nínú ilé ọlọ́run yẹn lòun ti ń bọ̀. ṣé kò mi ò kú wo tiwa òkú mi ò wo tiwa búburú ẹ̀ ṣùgbọ́n ó fẹsẹ̀ ṣèṣe ó ṣèṣe ṣùgbọ́n mo wá tẹ̀lé ohun ọlọ́run tó wí pé bàbá dáríjì wọn torí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. ó ní dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tí ó ṣẹ̀ wá. mo wá ní kó gbé sí kẹ́míìsì ládùúgbò kọ́ńtírì tí ẹ̀ kó máa lọ mo tún wá fún lówó. ẹ tún fún lówó. bẹ́ẹ̀ ni ẹ̀yin tá à ń ṣe bọ́ọ̀lù ọ̀sẹ̀ náà ẹ̀yin tá à ń ṣe bọ́ọ̀lù ọ̀sẹ̀ náà yín. mo ṣe ti tèmi fọlọ́run nítorí pé ọba kan wà tí ó ti wà kí ọ̀run kí ó tó wà kó tó pàgọ́ ọ̀run. èmi ò mọ tí mò ń ṣe ọlọ́run ló rìn mí níṣẹ́ ìránṣẹ́ ni mí mi ò mọ nǹkan kan bó bá ṣe darí bí mo ṣe ń ṣe. gbàtà padà wọlé àwọn ọmọ mi wá sọ fún mi pé bóyá ká fi ìlú yẹn sílẹ̀ pé kí ọ̀tá mi àtàwọn má bàa kú sínú ogun. ó ti sún àwọn gan náà. mo wá ń sọ fún àwọn ọmọ mi èmi ò mọ ibi tẹ́mi ti rí ẹ̀mí ìgboyà yẹn o ṣùgbọ́n mo wá ń sọ fún àwọn ọmọ mi pé èbúté ayọ̀ la máa gúnlẹ̀ sí. àdàbí tí ò bá sí ọlọ́run ọba ṣùgbọ́n tí ọlọ́run bá wà yágbóyájù tó bá wà èbúté ayọ̀ la máa gúnlẹ̀ sí. àbásìn lọ níbẹ̀ wọ́n máa rán ọmọ ọjọ́ wọlé wọ́n máa dẹ ọmọ ọjọ́ máa ṣe gbogbo ẹ̀. nígbà tó máa rán àlejò kẹta sí wa ìgbà yẹn gangan ni mo wá mọ̀ pé òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òun lọ́mọ lọ́rùn gùn tó fàyọ̀ wá dúpẹ́ kì í ṣe èmi náà bí ò bá sí ọlọ́run ọ̀tá mi àti kú dànù. wọ́n rán yẹn wá bí ọmọbìnrin tó rẹwà ó rẹwà ìyá àgbàlagbà kan tẹ̀lé. ó wá láwòrán èèyàn gangan. èèyàn ọmọbìnrin tó rẹwà tó jẹ́ pé éèjì ẹ̀ gbọ́dọ̀ ju ọmọ 30 ọdún lọ. ìyá kan tẹ̀lé olówó nìyẹn ó láwọn pé ọmọ òun wojú olúwa kò lóyún kò ládé orí kò ní gbogbo ẹ̀. mo wá dá mọ́ ní mi ò kí ń gbà àyàn láyé kan máa gbénú ilé ọlọ́run ṣùgbọ́n ó lè máa lọ bí kó máa wá kó dẹ̀ máa bá wa ṣe ẹ̀sìn ká dẹ̀ máa ṣàdúrà fún. ló bá ní kò tiẹ̀ síbi tó máa gbé ló bá kó gbogbo ẹjọ́ ilé wọ́n dẹ̀ ti mọ̀ pé mo láàánú àánú yẹn náà lọ fẹ́ fi pa mí. mo bá gba ọmọ yìí sọ́dọ̀ olótù mo bá gba ọmọ yìí sọ́dọ̀ o. ẹni kò mọ gbọ́dọ̀ yín. kẹrẹkẹrẹ bẹ́ẹ̀ ni àṣé tẹ̀yìn olóyìnbó tẹ̀ ń pè ní informant. informant. bẹ́ẹ̀ ni àṣé òun ni mo gbà sọ́dọ̀. àwọn olófòófó. gbogbo ìgbésẹ̀ mi. ọ̀tẹlẹ̀múyẹ́. gbogbo ìgbésẹ̀ mi àti àwọn ọmọ pátápátá ló gbé fún wọn níta. gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn bẹ́ẹ̀ ṣe ń ṣe pátápátá. pátápátá. alákọ̀ọ́bí mi máa ń sọ fún mi pé mọ́mì ẹ jẹ́ ká ṣèwé alẹ́ wa yìí ká ṣèwé ìsíta wọ́n á rà á. ó ní bí ò bá ṣẹ̀yìn lẹ bí òun tó bá jẹ́bi kan lòun ti mọ̀ yín òun á rò pé fíìmù lòun wò nínú ayé. ó ní tó ń bá jókòó tó ń bá ro gbogbo àwọn tó ti ṣẹlẹ̀. ó bá di ọjọ́ kan ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n wà nínú ààwẹ̀ bèrèbèrè ọjọ́ 3. pé àṣírí ìkọ̀kọ̀ kan máa tú. pé àṣírí ìkọ̀kọ̀ kan ó máa tú. mo bá bẹ̀rẹ̀ ààwẹ̀ yìí nígbà tó di ọjọ́ 3. ọmọbìnrin bá kó ń lé ló bá lóun ń jáde lọ. ó lọ dákò búrú. ń bo ló lòun lọ. mo wá ó lóun ń jáde lọ òun lọ ibì kan ó lọ dákò búrú. mo wá pè
wọ́n á ní níbo ló wà, ó bá ní òun wà lọ́dọ̀ ìyá òun lọ́wọ́lọ́wọ́ báyìí o, òun ò ní pẹ́ pé òun máa padà wá ó ti gbọ́dọ̀ yá ẹ̀ lọ. sínú ilé. Bẹ́ẹ̀ ni nígbà tí mo pè yẹn ọwọ́ aago 12 ọ̀sán ni mo jáde, òun wa mọ́tò bọ̀, ẹni tí mo pè tó lòun wà lọ́dọ̀ ìyá òun mo bá rí ládùúgbò mi pẹ̀lú ọmọ ọjọ́ mi nínú mọ́tò tó páàkì sí kọ́nà kan. àdúgbò yín ọmọ ìjọ yín ọkùnrin àbí. ọmọ ọjọ́ mi ọkùnrin ọjọ́ wà nínú mọ́tò wọn páàkì sí kọ́nà kan. mo bá wakọ̀ síwájú, mo bá wò wọ́n báyìí, ṣé bó ní ó wà lọ́dọ̀ ìyá ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ni òun kò fẹ́ sáré dráìbù délé kó n sáré rí mi sọ̀rọ̀. mo lọlé, nígbà tó di alẹ́ láago 7 èmi náà kàn tì mí jáde nínú ilé. mo bá ní mo wá ìwé tí mo fi ń wa ọkọ̀ pé mi tiẹ̀ mọ́ bí tí mi sì kí n lọ wò níta nínú mọ́tò. ìyẹn driver's license yín mo bá lọ bẹ́ẹ̀ ni mo bá lọ wò níta nínú mọ́tò, mi ò rí bí ṣáà wá mi ò rí báyìí. wo ìwọ ọmọ wọlé síbí káàkọ́ wa mọ́tò yìí gbatẹ́gùn kiri pé ó yẹ kí n bírèkì láago 6 àmọ́ 6 ti kọjá, tó bá di 12 òru máa bírèkì. èmi tí ń tòótọ́ kò sí náà, n bá jókòó sẹ́gbẹ̀ẹ́, ọmọ bá wa mọ́tò. bí ọmọ ṣe tọ́nà mọ́tò lálẹ́ lọ́kàn yẹn láti jáde ládùúgbò mi ló bá ní lágbájá lòun wò yìí pẹ̀lú àwọn ọmọkùnrin bíi 6 7 òun kan ló wà láàrin wọn. ọkùnrin 6 méjì kí ló dé. mo bá tẹ̀síà lọ sí ilẹ̀. ó ní bó ṣe ti rí mọ́tò yẹn ló bá sá. mo bá ní tó máa ṣe ni pé lọ́gbọ́n lọ wakọ̀ lọ wájú báyìí bí ẹni pa jáde lọ kó wá padà. ló bá wà lọ. nígbà tó máa wà padà ó ń padà síbẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin yẹn, wọ́n jọ ń sọ̀rọ̀. ọmọbìnrin tó tẹ̀lé wa ṣeré jáde yẹn wà nínú mọ́tò yẹn náà, ó wà láyìíká nìyẹn wà. mo bá ní kí yẹn bọ́lẹ̀ o kó máa lọlé, wọ́n pé wọ́n ò gbọ́dọ̀ ṣí ilẹ̀kùn. wọn àbúrò ọmọ obìnrin yẹn, ọmọ tó lọlé wọn yẹn, tó ń fa àbúrò ẹ̀ lẹ̀ lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ yẹn ṣe bọ́lẹ̀ báyìí, àṣé wọ́n ti rí lọ́ba ń lé lọ. lọ́ba ń lé lọ lọ́ṣà ń lé lọ, bá padà sílé. mo bá ní ẹ tí mo rán wá rí dáná kò sí lé. nígbà tó yá tó bá dé ó ní wọ́n lé wọn ni pé àwọn tó dúró yẹn pẹ̀lú lágbájá tó wà lọ́dọ̀ wa yẹn náà jọ ń lé wọn. àṣé set of gang ni wọ́n fẹ́ wá àtáàkì wa lálẹ́ ọjọ́ yẹn. lálẹ́ ọjọ́ yẹn. bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bá gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ, bá lọ pé bá sọ fún ọlọ́pàá pé kọ́ báyìí ṣẹlẹ̀, ṣùgbọ́n Ọlọ́run bá mi ṣe. wọ́n rí 2 nínú wọn mú. àméjì yẹn ló wá kà dáadáa. báwọn ń bọ́ àká wa mọ́nú ilé ni. báwọn ò mọ ìmí rí pé ọmọ obìnrin yẹn làwọn mọ̀ rí. ọmọ obìnrin làwọn mọ̀ rí, àwọn ò mọ̀ yín rí rárá. bẹ́ẹ̀ ni ọmọ obìnrin yẹn làwọn mọ̀ rí, fún wọn sọ pé agbára wà lọ́wọ́ mi. mo máa ń lo agbára kan gan tó jẹ́ pé mo máa rò pa yóò lè rí mi mú. ìgbà tó wá dijọ́ kejì wọ́n ní pàdé ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ mo wá ń bi léèrè pé kí ni mo rà nígbà ẹ, kí ni mo ṣe fún ẹ. ó sunkún wá bá mi, mo gbà ẹ tọwọ́, mo gbà ẹ tẹsẹ̀. mo bá ṣàtọrọ àforíjì, mo bá ní mi ò ní gbà àfi tó bá sọ kúlẹ̀kúlẹ̀ bó ṣe dé ọ̀dọ̀ mi. wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ yẹn, mo dẹ̀ forúkọ gbogbo wọn láṣìírí. ibi kan náà lógun yẹn ti ń dìde wá. the same place. bẹ́ẹ̀ ni ibi kan náà ló ti ń dìde wá. mo ṣàwà pẹ̀lú àwọn ọmọ bí kan náà àwọn ọmọ ṣe bẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ nìyẹn, mo ṣàyí gbogbo ẹ̀ mọ́, mo ṣàgbàdúrà ó dìde àárẹ̀ yẹn. mo dúpẹ́ yẹn lọ́wọ́ Ọlọ́run
nígbà tó wá yá nínú ìlú yẹn gangan arábìnrin tí mo sọ fún yín pé ó wá ká arábìnrin tí ó wá pé kí n ṣàdúrà fóun fún mi ló bí àtòrógbó àti gbogbo ẹ̀ ló bá dìde lọ́sàn-án ló bá ní kó máa gbé òun bọ̀ níbẹ̀ lẹ́yìn ìjọ tó gbé wáyé ni o tó ní gbàdúrà fóun ló bá ní ọ̀rọ̀ wà tó ń fẹ́ bá mi sọ pé kí n jókòó mo bá jókòó ló bá ní lọ bomi wà bá bomi fún pé kó mu àti ẹ̀kọ́ kan fún ní omi inú ké bọ́tù wọ́tà ó ní rọ́kọ́ lọ fi abọ́ bomi wá ló bá ládùúrà tó ń fẹ́ ṣe tinútinú ló ń fẹ́ ṣe ogun 3 péré ló ń ja ọ̀tá mi níbí. Ogun 3 péré. Bẹ́ẹ̀ ni ó ní àkọ́kọ́ ogun àwọn aládùúrà ó ní ẹ̀ǹkejì àdúgbò yìí ìkóríta òkùnkùn ni. Ìkóríta òkùnkùn gidi pé àwọn ìwìn ló ní àdúgbò yìí. Ló ní àdúgbò náà. Bẹ́ẹ̀ ni ó lọ́wọ́ bínú pé mo fẹ́ wá gba àdúgbò yẹn mọ́ wọn lọ́wọ́. Tẹ́ẹ̀sì ti ń gbà already. Bẹ́ẹ̀ ni ó ní ogun ìkẹta ní ogun àwọn onílára nínú àdúgbò yìí. Àwọn onílára àwọn tí wọ́n ń ṣe lára yín. Wá bí yẹn pé kí n ṣàdúrà fóun yẹn tóun túbà ìjọ yẹn nìyẹn ti dúró ní ayé òun. Ó bá gbé omi yẹn ló bá fẹ́ fi ṣàdúrà ó fẹ́ dálẹ̀ balẹ̀ ẹ má dá omi yẹn sílẹ̀ nínú chọ́ọ̀chì tèmi pé wọ́n lè bọ́ sí ìta kó fomi yẹn kó fi ṣe àdúrà ló bá ṣàfi ṣàdúrà nígbà tó fomi yẹn ṣàdúrà tán ló bá ń lọ ló bá ní òun dẹ̀ fẹ́ fún mi ní nǹkan mo ní ṣe kí n ṣe obì àtòrógbà tàtàrí tẹ́ máa ń kó wa ó ní rọ́ọ̀dì o ló bá yọ 500 naira jáde ló bá ní wọ́n bá ń fi sínú àpótí ìdámẹ́wàá mo bá ní mo yọ̀ǹda. 500 naira nínú àpótí ìdámẹ́wàá. bẹ́ẹ̀ ni. ìdámẹ́wàá tiẹ̀ náà nìyẹn. mo ní mo yọ̀ǹda pé kó máa mú owó yẹn lọ ní kí lọ ní mo ní kò sí nǹkan kan mo ní mo yọ̀ǹda kẹ́ ẹ máa mú lọ. ọba sọ mi pé mo dẹ̀ ìmọ̀ wá gba owó yẹn lọ́wọ́ àwọn ọlọ́run ò ní jẹ́. Ó tún ní ẹ sì máa padà wá gba owó náà lọ́wọ́ àwọn. Bẹ́ẹ̀ ni pé nítorí ìdámẹ́wàá àwọn ni. Ṣé dandan ni? Mo yọ̀ǹda. Ṣé dandan ni? Kọ́ lọ sán sọ́dọ̀ wọn kọ́ lọ sán sí ṣọ́ọ̀ṣì wọn kọ́ lọ sán síbikíbi tó bá máa sán sí. Mo ṣàdúró tí òpó Kristi òun rìnrìn àjò mi lọ nínú Ọlọ́run ògo Ọlọ́run sì ń búyọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn ń wọlé wá tó bá yọ ogun yẹn á lòkè á tún lọlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ń gbé wa borí. Èèyàn kan wá ló bá wá fi mọ́tò tà mí lọ́rẹ. Mi ò mọ̀ rí nígbà tó fi mọ́tò yẹn tà mí lójúwe ara ẹ̀ títí mi ò mọ̀ lọ́ní mo ti ṣèwọ́n lóore rí ṣàgbélẹ̀ nígbà tó gbé mọ́tò yẹn lẹ̀ tó bá di ìjọ́ kejì àbábá ìgbẹ́ ológbò lórí bọ́nẹ̀tì. Lórí bọ́nẹ̀tì mọ́tò tuntun. Bẹ́ẹ̀ ni. Ayé màlíkà. Bẹ́ẹ̀ ni. Ẹ wo ẹ dánu tó díẹ̀ mà kí ẹ lè wá nǹkan mu ná. Ayé lọ́jà o, ọba Olúwa, mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́. Má jẹ́ kí tèmi ṣòro lọ́dọ̀ rẹ Olúwa. tó ayé tó tó ayé àkámọ́ra alájà ní mọ́tàlá ìyé tí a sì ṣe káàbọ̀ sórí ètò. Mọ́súnmọ́lá kí sì ń dé. Má jẹ́ kí tèmi ṣòro. Ayé tó tó ayé àkámọ́ra. Ayé ọ̀nàmọ̀nàmọ̀nàmọ̀. Ohun tó ń mi bá. Mo kí yín kú kalẹ̀ gbogbo ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ bá mi ṣí àìtò yìí sí wọ́ọ̀lù yín. Ìtàn yìí mo sọ lẹ́ẹ̀kan ní ìjẹ́jọ́ nígbà tí mò ń sọ̀rọ̀. Ohun tó ń mi bá. Mo ní kí ẹnì kọ̀ọ̀kan kán máa fi ìtàn yìí kán máa fi ṣe fíìmù jáde.
gbogbo ẹ̀yin artist wa pátápátá tẹ́ ẹ wà lórí ìlà pẹ̀lú mi tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin tó jẹ́ pé fíìmù lẹ́ ń kọ, eré orí ìtàgé lẹ́ ń ṣe, ẹ má fi ìtàn yìí ẹ má fi ṣeré orí ìtàgé. Bẹ́ẹ̀ bá fẹ́ lò ó ẹ kàn sí wa, ẹ má fi ṣeré orí ìtàgé. Báyà bá rẹ̀ ń tó tí ọ̀bá gbọ́ bó bá fi ṣe orí ìtàgé, bí n bá lọ rí tó bá jọ ìtàn tá à ń sọ yìí, àjọ gbéra wa délé ẹjọ́ wà láìtàláì. Nítorí ìtàn ìgbésí ayé ẹnìkan ni. Ìkan wà lọ́dún náà lọ́hùn tó jẹ́ pé mo sọ náà lórí ètò mi náà. Wọ́n fi ṣe fíìmù ni. Mo mẹ́ni tó ṣe fíìmù àmọ́ mo dákẹ́ mi ò sọ̀rọ̀ ní. Torí wípé èmi gangan fúnra mi ló gbé sí orí Facebook àti ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀. Àmọ́ eléyìí kì í ṣe ìtàn tí ẹ fi ṣe fíìmù. Mo sọ mo tún tẹnu mọ́. So ẹjẹ́ á tẹ̀síwájú ká mọ bẹ́tò bọ̀. Hello sir. Hello, ẹni nígbà tẹ ẹ jí láàárọ̀ ọjọ́ kejì ẹ bá ìgbẹ́ ológbò lórí bọ́nẹ̀tì. Bẹ́ẹ̀ ni, ṣe rí ọmọ mi tó kéré jù, a máa ké a ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí, ó jẹ́ kó mọ bó ṣe ń ronú. Ó kọ́ náà ló gbọ́. Mo ní ní ìrònú kankan, ẹlẹ́dàá bàbá yín ò ní padà lẹ́yìn wa, ọlọ́run ò dẹ̀ ní padà lẹ́yìn wa, ẹlẹ́dàá ìyá mi ò dẹ̀ ní padà lẹ́yìn wa. Torí mo tọrọ ikú mi ò rí. Nígbà tó dójú ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni mo wá rí pé ọlọ́run fẹ́ kí n jà alájàyè. Wọ́n á ní ìgbé èèyàn rí àbígbé ajá àbígbé ológbò. Ṣàrí pé gbé ológbò ni a bá kó ìgbẹ́ yẹn kó. Mọ́tò tó gbédé tó stáàtì tó ṣiṣẹ́ nígbà tí máa kíkì ẹ̀ ń jì yẹn wọ́n ló ti nọ́ọ̀kì. Wọ́n ní ó nọ́ọ̀kì. Bẹ́ẹ̀ ni tó gbédé lánàá. Ṣé wọ́n wà lóru ni? Mọ́tò tí wọ́n àbẹ́nìkan gbé travel lóru ni? Mọ́tò tí wọ́n gbé dé ní àná tán wá dé àdúgbò yẹn tí wọ́n ṣá iná sí tó ṣiṣẹ́ tí lẹ́yìn tí ẹni tó gbé wa lọ tán tí ọmọ wà lọ tí ọmọ wà bọ̀ tó dẹ̀ páàkì ẹ̀. Mo wá sọ fún Ọlọ́run, mo wá sọ fún Ọlọ́run pé bàbá ìwọ ló mọ̀dí tó fi náà kí ẹ torí ìgbàgbọ́ mi ni pé wọ́n ló náà kí ẹ. Làwọn mi bá ní Ọlọ́run náà kí ẹ kẹ mọ́ Ọlọ́run ló náà kí ẹ. Bẹ́ẹ̀yàn kan ṣe ń kéde bọ̀ ládùúgbò nìyẹn jọ́ kejì nídàájí. Àwọn tó máa ń kéde káàkiri yẹn tó máa náà ń kéde pọ̀ ríran síyàn ló bá dúró lẹ́nu ọ̀nà lè wá. Tó bá dúró pé kọ́ pé olùdásílẹ̀ inú ìjọ ìjáde. Láàárọ̀ kùtùkùtù ló bá pè mí jáde ló bá ní kí n máa yíra kí n máa dúpẹ́. Èmi ò dẹ̀ ń jó wọn Ọlọ́run níyàn ń bá yíra mi bá dúpẹ́. Ló bá ní mọ́tò tí ò bá pọ̀ tá mi rè. Jésù. Ó ní mọ́tò tí ò bá pa ọ̀tá mi rè o. Òun ló ti nọ́ọ̀kì náà. Bẹ́ẹ̀ni. Ó ní wọ́n ti ro wọ́n ti fi dé okùn ẹ̀mí ara wọn láì ṣe mi. Mo lè gbà mí. Bí àkọ́bí mi ṣe fàrígá nìyẹn pé ó ti wá yá ká kúrò nínú ìlú ìmọ̀láàánú kúrò. Mo ní ìdí tá a ṣe ní kúrò ní pé òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. Mi ò bá ní kí n pín yín kélekèle ṣùgbọ́n tí bá kí yín kélekèle ààbò ìyá ààbò abiyamọ lè má débi tẹ́ ẹ wà. Ẹ jẹ́ kí n ràgàbò yín fún ara mi. Bẹ́ ẹ bá ń sùn kí n máa kẹ́kọ̀ọ́ Ọlọ́run kí n máa wojú Ọlọ́run. Àní títí tòótọ́ níwájú Ọlọ́run àti ènìyàn tí wọ́n bá ń sùn mi ò kì í sùn. Màá máa wò wọ́n báyìí pé Olúwa ṣé mo máa jẹ́ wọn ṣé mi ò ní jìyà gbé. Allahu Akbar.
màá máa wò wọ́n lójú màá máa wò kiri báyọ̀ bá wọlé màá pa á bàbá takùn bá wọlé màá pa á mi ò ní sùn. àwọn ẹwà ó ti bo ìṣòro mọ́lẹ̀. ẹwà bo ìṣòro mọ́lẹ̀. kò sẹ́ni tó máa rí wa tó máa sọ ń pé à ń gòtù nǹkan tó bẹ́ẹ̀ yẹn tó jù bẹ́ẹ̀ lọ. Ẹniọlá Àkàndé wọ́n béèrè pé báwo ni màmá báyìí màmá wà lálàáfíà òun wọn náà ní gbọ́ mo ṣàwà ṣe àdúrà mo di òpó Kristi mú mo fi ìgbàgbọ́ mi sọ́dọ̀ Ọlọ́run mo wá ní kán wá gbé mọ́tò yẹn mo wá pe àwọn kan mo lè wá gbé mọ́tò yìí wọ́n níbo ni káwọn gbé lọ mo ní tẹ́ ẹ bá fẹ́ lò ó mi ní kẹ́ lọ lò ó torí mi ìfẹ́ kẹ́ gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. àwọn ẹgbẹ́ lọ sádùúgbò báyìí àwọn mọ́tò àlòkù ni wọ́n ń tà ń bẹ̀ ẹ̀kan lọ jù lẹ́ẹ̀bẹ̀. kò ṣiṣẹ́ wọn ò lè wá wọn ò rí wá. ọba là máa lọ pe àwọn tó máa ń tó mọ́tò. àwọn tó ń bẹ kò. lọ́ba tó mọ́tò yẹn wọ́n gbé lọ nígbà tí wọ́n tó mọ́tò yẹn tí wọ́n ń gbé lọ. aṣiwèrè wípé Ọlọ́run kò sí wọ́n bàjẹ́ wọ́n ṣèṣeré dà. àṣelẹ́yìn búùtù mọ́tò yẹn wọ́n fi ìgbín ṣiṣẹ́ burúkú sínú ẹ̀. ẹni lẹ́yìn búùtù mọ́tò. bẹ́ẹ̀ ni àṣọ́fìgbín ṣiṣẹ́ burúkú síbẹ̀. ìgbín. bẹ́ẹ̀ ni. akásálẹ̀kùn. wọ́n nígbà tó ń jálẹ̀ ń bẹ̀ káwọn tó wà bẹ́ẹ̀ wá ní sọ́fẹ́ ta ni ọba olówó wọ́n tún ṣàwọn náà wọ́n bá rí ìgbín. níbẹ̀ tán ni wọ́n fi aṣọ pupa wé ojú ẹ̀. wọ́n wá ń pè mí ṣé káwọn máa mo ní mú bọ́ǹbó ẹgbẹ́ dúró sọ. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo sọ àwọn ọ̀rọ̀ yìí síta kò ń ṣètúrí kankan ni pé kó nìkan kí nǹkan tó o lè máa go through lọ́wọ́lọ́wọ́ kó ní tó lè máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ ayé ẹ̀ ò parí síbẹ̀. ayé ò parí síbẹ̀. ẹni Ọlọ́run ò pa kí n kú tí Ọlọ́run ò bá pa ẹ̀dá kò ní kú. mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ wa pẹ̀lú àwọn ọmọ mi kí nìyẹn wá tí wàá fẹ́ kóró nù bá mi. ọkàn mi á máa wá lọ sókè á máa lọlẹ̀. àwọn ọmọ mi náà wá ti fẹ́ rí lónìí ìfẹ́ ìdẹ̀fẹ́ kan rí nítorí pé kò sí ẹ̀gbọ́n kò sábúrò kò sí bàbá. ojú mi ojú Ọlọ́run ló ń wò. màá tún dédé bú sẹ́rìn ẹ̀rín tí ò dénú. màá bú sẹ́rìn tí ò dénú. màmá bá wọn sọ̀rọ̀ nǹkan dáadáa tí ò tí ì ṣẹlẹ̀. màmá wa parọ́ fún wọn pé èèyàn kan wà lóun máa ta wá lọ́rẹ owó. èèyàn kan máa lóun máa ṣe báyìí fún wa. èèyàn kan máa sọ àwọn nǹkan tí inú wọn tó máa fi dùn. bí mo dẹ̀ ṣe sọ nǹkan tí inú wọn máa fi dùn yẹn èmi ò mọ̀ pàṣẹ ń gùn. wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan yẹn dẹ̀ ṣẹlẹ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan yẹn dẹ̀ ṣẹlẹ̀. ọba ilé ti gbáròyé. bẹ́ẹ̀ ni ó gbáròyé ó fàṣẹ sí àwa ń bá lọ. à ń bá lọ di pé ṣọ́ọ̀ṣì níṣìá à ń bá lọ aṣàǹfàgídí ṣe é níbẹ̀ bó ṣe wá dòru ọjọ́ kan nìyẹn aṣàǹgbọ́ tó ń gba ilẹ̀kùn àbá pé àwọn wo ló tó ń gba ilẹ̀kùn lọ́ba ní àwọn ò kí ń ṣe àwọn ará bí o àwọn ò kí ń ṣe kíní o àmọ́ kájọ ká bọ́ ọ̀tá o lọ́mọ mi ọkùnrin tiẹ̀ ní má bọ́ta mo ní ẹ̀yin ní kẹ́ ẹ má bọ́ta ẹ jẹ́ kémi bọ́ta làwọn náà lèmi ní kí n má bọ́ta. ó kẹ́ ń tó wà bọ́ta nù yín. ní ẹ jẹ́ kí gbogbo wa jọ bọ́ta pọ̀ pé tó bá fẹ́ ṣe mọ́mì kó ṣe gbogbo wa mo ní kọ̀ọ̀kan ò ní ṣe gbogbo wa. mo bá bọ́ta àgbà tí mo bọ́ta ó dá àwọn bíi mẹ́ta mẹ́rin tọ́jú àwọn tó nílé ládùúgbò. ikọ̀ wa ní òru ló máa wọlé bọ̀ bó ṣe ń bọ̀ làwọn mú arákùnrin ṣe ń gbọ́ o làwọn mú arákùnrin tó mú àkáṣífù pupa yìí tó fi nu àwòrán mi táìbọ̀dù àwòrán mi. kí ló tún dé. wọ́n làwọn ní
ti wá ṣe ọmọ ṣọ́ọ̀ṣì wọn ní ẹni àbí ń bọ̀ àbí wọn láwọn bó ṣe ń ṣe àwọn láwọn ò ní filẹ̀ páwọn fẹ́ mu débi pé tó bá jẹ́ ọmọ tí mo mọ̀ ní àwọn àfilẹ̀ kó máa lọ láyà àtàlàfíà. Mi ò wá lè sọ ọ̀rọ̀ ẹyọ kan mi ò lè sọ nítorí pé tí n bá ní mi ò mọ̀ wọ́n lè lù ú pa síbẹ̀. Tí n bá ní pé mo mọ̀ wọ́n á yọ̀ǹda ẹ̀ kó máa lọ. Àwọn ọmọ mi ń sọ pé àmọ́ mo ń pa wọ́n lẹ́nu mọ́. Mo wá súnmọ́ bẹ̀ mo wá ní ìrẹ́ ni ó ní bẹ́ẹ̀ ni mà ayé le ó ní bẹ́ẹ̀ ni mà mo wá rẹ́rìn sínú mo ní ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé o mo ti ní kó fọ sáìbọ̀dù yẹn láti ìjẹta pé mo mọ̀ rí ọba lọ ẹgbà tó lọ bàbá mi ló bá dọ̀bálẹ̀ ó lóun mọ̀ pọ́ lọ́hùn lòun ṣẹ̀ kì í ṣe yìí lòun ṣẹ̀ ó lọ lọ́hùn mà lòun ṣẹ̀ kì í ṣe yìí lòun ṣẹ̀ ẹ mọ̀ òun rí ẹ̀dẹ̀ yọ̀ òun nínú ewu yóò sọ̀rọ̀ ní ká ọmọ mi wọlé lábá tilẹ̀kùn mo bá bọ́ yàrá mo bá bú sẹ́kún mo ké mo láwọn ọmọ mi kò yàrá mi kọ́ lọ yàrá wọn mo ké mo bọ́ra mi sí òwò níwájú Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ wọlé àwọn ìran mi ti ṣẹ̀. tó fi jẹ́ wípé gbogbo ilé ìyọ̀dọ̀ yìí ló wá ń ṣẹlẹ̀ sí. ó pè ní máa ń pè ní Ṣọlá ni ó pè mí ni ó pè mí ìpè ni mo jẹ́ kí ló dé ìṣàsókò yẹn wà tá máa jí sójú mọ́mọ́ láàárọ̀ mo bá rí arákùnrin tó dé pẹ̀lú ìyá àti bàbá ẹ̀. Lọ́ba bí ìyá ṣe ń dọ̀ bí bàbá ṣe ń dọ̀bálẹ̀ ní ìyá ń kúnlẹ̀ lọ́ba bẹ̀ mí lọ́bẹ̀rẹ̀ sí bẹ̀ mí lọ́bẹ̀rẹ̀ pín ní kò sí wàhálà ṣùgbọ́n mo tún wá rí oore látọ̀dọ̀ bàbá ẹ̀. Oore yẹn dẹ̀ wá títí di èní. Bí bàbá ẹ̀ ṣe yọ̀ǹda ayé ẹ̀ nìyẹn lórí àbígbẹ̀ yìí ni pé òun á rọ lọ gbogbo iléèwé tó bá fẹ́ lọ. Ó nítorí ẹyọ kan tóun ní láyé lọ́run ni. Pé tó bá jẹ́ mo pé pọ́lọ́hún mi ò mọ̀ rí tó bá lù pambo ni kóun gbà. tó bá lù pambo ni kóun gbà ó mà ṣe o. Nígbà tán wá tẹ̀ nínú èèyàn kan náà ló rán wọn níṣẹ́ yìí. Tó dẹ̀ rán wọn níṣẹ́ yìí mò ń rí ó ń rí mi mo dẹ̀ ń fi orúnkún méjèèjì kí ní gbogbo ìgbà. ẹ dẹ̀ fi ń kúnlẹ̀ fún lójoojúmọ́ ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ní gbogbo ibikíbi tí n bá ti rí ni mo ti ń pọ́nlé ṣùgbọ́n mo mọ̀ pé kò lè bomi fún mi kí n mu. ẹ̀yin gangan mọ̀rú ẹ̀dá tó jẹ́ àmọ́ kò mọ̀ pé ẹ̀yin gan mọ̀rú ẹ̀dá tó ń jẹ́. Bẹ́ẹ̀ ni ó ti ṣe kò bí lójú tó bá ti mọ ọ̀tá ẹjọ́ yẹn ni ò lè pa ẹ́ mọ́. Mo wá ní ìgbàgbọ́ nínú nǹkan kan pé ibi ò ṣe é san ibi. Àfi kí èèyàn máa fi rere kó máa fi san ibi ló lè gbé èèyàn lékè. Ọ̀nà bẹ́ẹ̀ wọ́n wá lóòótọ́ wọ́n wá rán ọmọ mi yẹn lọ skul wọ́n sanwó skul ọmọ mi yẹn wọ́n rán lọ skul. Mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́mọ wá sọ fún ọmọ mi pé àwọn ire mi máa ń jáde láti inú òbí o. Ọmọkùnrin tí a fẹ́ sọ pé òun ló ṣe kinní yẹn tó bá yẹ pa ṣe possibility wà ká náà má rí oore tó jáde yìí. Làwọn ọmọ mi bá ní àwọn ò lè jọ mí láyé táyé máa fi parẹ́. Pé àwọn mọ̀ pé èmi ò kì í ṣe èèyàn bóyá màláìka kan ni mí. Pé gbogbo àwọn tó wá ń ṣe ibi tó yẹ ká máa dá ní sẹ̀ríà ní ìjẹ́ ká dá wọn ní sẹ̀ríà. Màá tún yọ̀ǹda wọn wá máa lọ. Ẹ ṣàbáyé lọ à ń tẹ̀síwájú à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń tẹ̀síwájú. Bó ṣe wá di pé wọ́n máa ń ṣe kankan ní ìlú yẹn
tó máa ń ní àwọn èèyàn ò gbọ́dọ̀ jáde kúrò nílé ìyẹn nílùú òkè yẹn bẹ́ẹ̀ ni. pé ilé ní kó ní kálukú kọ wá o kọ máa jáde kúrò bẹ́ẹ̀ o. wọ́n máa ní wọ́n máa ń pè pé àwọn ṣe ìséde. pé tí ẹ mọ bóyá oró ní abikini kan ṣá. ìgbà míì tó bá fẹ́ ṣòro òòlù wá ní wọ́n fẹ́ ṣe ìséde èyí tí wọ́n pè ní kọfí. wọ́n ṣàní pé a gbọ́dọ̀ jáde o ìjọ mẹ́ta nínú ìlú yìí òkè nìkan wọn lọ́dà kò burú àṣà wà nínú ilé àjáde àwa bẹ́ẹ̀ à ń gbàdúrà à ń gbàdúrà à ń gbàdúrà à ń gbàdúrà bí ìran ìṣe wá nìyẹn pé ká lọ kébòsí fún wọn ní àdúgbò yìí ó pé kí Ògúnlágbòǹgbò kan kó má fi àyè sílẹ̀ kó mi àjípọn ẹ̀ kó má dànù. Wọ́n á dáhùn mọ́ lẹ́yìn ọmọ ìran tí mo rí ni pé kí omi àjípọn Ògúnlágbòǹgbò kan nílùú yìí kó má dànù. Ta la fẹ́ sọ fún tọ̀tún ní mú wa lájẹ. bẹ́ẹ̀ ni nígbà tí èyí tó wà nílẹ̀ gan sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ bá tún wá ní ẹ tún wá fẹ́ sọ nǹkan kan fún wọn báyìí pé Ògúnlágbòǹgbò kan nílùú ó fẹ́ kọ́ má dàbí pé igi kan wú. wọ́n wàá mú yín ní nǹkan tí ìṣe ti yín gan finally. wọ́n ní bàbá gbàdúrà wọn láṣẹ wọ́n ní bàbá sọ̀rọ̀ wọn láṣẹ wọ́n ní bóyá eyín òkè là ń lò bóyá agbára là ń lò. ìran dẹ̀ burú débi pé ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́. nígbà tó kọ̀ọ̀la a wá fi àwòrán ẹni ọ̀ràn mi bá lọlé wọn pé ẹjọ́ mo fọ́ lọ́rùn bẹ̀ yìí ẹ má bínú o ìran báyìí ni mo rí o lórí ọmọ yín o ẹ káràmásìkì ẹ ṣe báyìí mi ò tí ì dé géètì wọn tó ti ní àwọn onírìkúrì nígbà tó lè má di ijọ́ kẹta ọmọ yẹn kú fòṣọlẹ̀ òkú. Jésù ọmọ náà pàtàkì jáde láyé. bẹ́ẹ̀ ni bá ní sọ́ba ọmọ mi pé àsìkò tá a máa wá sá lọ gangan lóde yìí torí kó má bàa ṣẹlẹ̀ bàbá ti rán wá sí wọn àwọn ni wọn ò gbọ́. àwọn lọ́kọ́ tí kúkú sọ̀rọ̀ Olúwa ń tọ́lọ̀ ní kó ṣe kọ́ ṣe kò ná wọn ní nǹkan kan. bí ṣe pé bàbá mi kan ní Olúwa nìyẹn bá ní ọ níbi tó ń lọ ibi tó wà yẹn náà ló máa jókòó sí. Ọlọ́run fẹ́ ṣetán àti gba ìlú yẹn kan. Onígbà tí Ọlọ́run bá máa dé tó bá gba ìlú yẹn kan tán orúkọ ẹ̀ ò ní parẹ́ títí láyé. mo ń ṣe kíní tán ní ká má jáde yẹn ó kọjá mo wà bẹ́ẹ̀ àwọn ọmọ mi náà ṣáájọ wà jọ ń ṣe gbogbo ẹ̀. Bí èèyàn kan tóun náà wá nílé Ọlọ́run lu yẹn bó ṣe ránṣẹ́ pè mí nìyẹn pé òun fẹ́ rí mi o ó dẹ̀ ṣe kókó. Ọkùnrin ni wọ́n ń bá lọ rí wọn lọ́ bá ń sọ fún mi pé olóòtú kò sẹ́ẹ̀nìyàn. bẹ́ẹ̀ni. lọ ní ara ẹ kó dẹ̀ ní Ọlọ́run má lé èèyàn kankan. ọ̀dà ẹ̀jẹ̀ àṣebẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mu omi díẹ̀ lọ. gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò gbogbo yín pátápátá ni mo kí yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ mo kí yín tológun ẹ kú àfìdíbalẹ̀ látàárọ̀. bí ikú ilé ò pa ní tòde ò lè pa ní aráyé ẹ gbọ́ àwọn tí ń bá ní jẹ àwọn tí ń bá ní mu àwọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa. àwọn tí ń bá ní jẹ àwọn tí ń bá ní mu àwọn gangan náà lọ̀tá ẹ̀ ni. wọ́n máa para lé wọn. bàbá òbí ló kọ́ ní ká mọ̀mọ́ gbára lé wọn. ayé lòkun ènìyàn lọ́sàdákun ọmọ aráyé kọ́pá ẹni àní kó. àgbọ̀ fi kọ́gbọ́n lẹ̀ ń gbọ́ ìtàn ìgbésí ayé màmá wa ni true life story ni sẹ́nu live and direct. ẹni àní kó kí ni lẹ́yìn ọmọ aráyé. kó tó di pa kúrò lórí ètò yìí mo fẹ́ kéèyàn méjì kan pè wọlé kẹ́ kí màmá wa ná. ẹni àní. mo ti pa àwọn èèyàn fẹ́ pè èèyàn méjì péré màá fún láyè àbí mẹ́ta kẹ́ kí màmá wa ná. +44 2035 197611 +44 2035 197611.
7611 ẹnu wọn lọ fà. tàbí +44 7555 98739 ọmọ aráyé kan wà. +44 7555 98739. ẹni a ní kó àwọn nọ́mbà náà lẹ́ ń wò lójú screen yìí. aráyé kan wà. nílùú amẹ́ríkà +131 520 35498. ẹ̀yin náà lè dá sí i. ẹkún ló fi sọ́wọ́. kó tó di pé a fi ẹnu ẹ̀gúnlẹ̀ bí kan tà lẹ́yìn tó jẹ́ wípé ọjọ́ mẹ́jọ ni a tún ó tún já lárò kiri ẹni o. ká tó fẹnu ẹ̀gúnlẹ̀ síbì kan náà. ó lọ fa ẹnu wọn lóde. láti ìlú amẹ́ríkà +131 520 35498. mo kàn ní káwọn ìyá wa dánu dúró díẹ̀ káwọn náà fi lè sé mi kí wọ́n sì wá nǹkan tútù mu ni. +4420 ẹ jẹ́ kí n gbé pẹ̀lú tó ń pè mí wọlé náà. hello ẹ káalẹ́ o. ẹ̀yẹ́ kalẹ̀ o. ṣàlàáfíà lẹ́wà o. ẹ pẹ́ tó. ẹ ṣeun o. Yèyé Fàájì ló ń sọ̀rọ̀ o. Yèyé Fàájì. láti ìlú Island. láti Island lọ́hùn ẹ ṣeun. bẹ́ẹ̀ni mo fẹ́ kí àwọn ọmọ mi wá wọn kú iṣẹ́ olúwa ọlọ́run á túbọ̀ rú wọn lágbára. àmín àwọn wọn náà ò ní fọmọ ìrìn àjò. àmín. ẹ̀mí wọn á túbọ̀ gùn o. àwọn náà máa borí gbogbo àwọn ọ̀tá wọn. àmín ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun. sọ́ọ̀lù yẹn ó wà lórí ìtọ́ṣe. àbí. bẹ̀ṣẹ̀ sọ fún wọn kó má sunkún wọn bìkan tó dà ẹ̀pọ̀ sunkún. ó tó bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀. ẹ ṣé sà. ẹ ṣeun ẹ ṣeun ó dà ó dàbọ̀. Okay, sir. All right. hello. ó ti rè ẹni tó pè wá wọlé yẹn ẹ pè wá padà ó já ni. láti ìlú amẹ́ríkà +131 520 35498 +131 520 35498. ẹ kí ìyá wa fún láàrin ìṣẹ́jú méjì. +44 7555 98739. bí yín ò bá wọlé ẹ lè gbìyànjú +44 20 35 197611. ẹ jẹ́ gbé pè iná. hello. hello. ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ káàbọ̀. ẹ káàsán ṣàlàfíà lẹ́wà. Àlàáfíà náà wà láti Baltimore, Maryland láti pè é. láti Baltimore, Maryland kò ní bàjẹ́ fún yín màámi. Àmín, àmín, àmín. Ẹ fún ètò àwọn màmá ni mo kàn fẹ́ bá sọ̀rọ̀. àwọn náà ń gbọ́ yín. Hello màmá, ẹ káàsán máa ọ. ẹ káàsán ìyá mi àdúrà yín àgbà mà. Àmín náà ọ agbára Ọlọ́run kò ní fi ń sílẹ̀ o. àmín. àmín Kristi àmín Kristi. Mo fẹ́ràn pé iṣẹ́ tó tẹ̀ ti ṣe parí kò ní gbérí lórí ẹnìkọ̀ọ̀kan àtàwọn ọmọ yín náà o. àmín. Lágbára àmín Kristi. àwọn àkọsí ẹ sọ ẹ mà it really really touches emotionally. Ọlọ́run á fún yín ní agbára yẹn ẹ ti ṣẹ́gun yẹn dá ṣùgbọ́n kò tí ì tàn mí ọmọdé ni láti bá yín sọ̀rọ̀. ṣùgbọ́n àwọn tó ń ṣe ìtàn yìí ẹ̀yin gan ibùdó kẹ̀kẹ́ máa ẹ̀sìpẹ̀ẹ̀sì ẹ̀ Ọlọ́run ti gbà lóòótọ́ ogun yẹn ní agbára mà ó ní agbára ẹ̀wọ̀n mà à ń kọ́ ẹ̀kọ́ gidi gan nínú ẹ̀ o tí wọ́n kan tí mo kàn lè sọ agbára yẹn á túbọ̀ máa Ọlọ́run á túbọ̀ máa fún yín ni ẹ mà. ṣeun ẹ ṣeun. ó dà ẹ ṣeun. hello Nicola. hello. ó ti hello ṣé wà ń bẹ̀. hello ẹ kálẹ́ o. à ń gbọ́ yín ẹ káalẹ́ o. hello. ẹ káalẹ́ à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín ẹ káalẹ́. ẹ kálẹ́.
orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹsẹ̀ ló ń sọ̀rọ̀. Olúwatóyìn ẹsẹ̀ láti Dublin kọ́ yẹn. ẹni sàákó ètò. Kò ní bàjẹ́ fún yín màámi. àjídára Ẹ ní rí nǹkan gbé sọnù yóò ṣe bí ọmọ. mo kàn ní kí n ké àwọn màmá ni. Àwọn náà ń gbọ́ yín. ṣe mo dúpẹ́ máa ń ẹ̀sìn ọlọ́run á dì mí mú o. Àmì àṣẹ Èdùmàrè. ọlọ́run àwọn àpèmí à ń kọ́gbọ́n nínú ìtàn ìgbésí ayé yín tẹ̀sán ìfáwọn tó ṣèwé lóòótọ́ èèyàn ń kọ́ ẹ̀kọ́ every week. èmi mo ti dúró mo ní ní ibùdó mísì prógrámù yẹn. à ń kọ́gbọ́n bẹ́ẹ̀ ọlọ́run á dì mí mú. àdúrà yẹn gbà mí. ọlọ́run á túbọ̀ ròyìn lágbára mà. Ẹ ṣeun. iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́. Ẹ ṣeun. ẹ̀pẹ̀lẹ́ máa jíǹde ara máa jẹ́ fún Àmì yín àṣẹ mà. Èdùmàrè. ọmọ lójú ẹ kú iṣẹ́ olúwa o. Kò ní bàjẹ́ fún yín màámi. Yes, ma. Ibi tẹ́ ẹ ti ń mú owó ibi tí ẹ ti ń mú owó tí ẹ fi ń wo ètò tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo ètò wa kò ní tán bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. àmì sà. Ẹ pẹ̀lẹ́. ẹ ṣé sà. Ẹ ṣeun. báyìí sà. Ó dàbọ̀. báyìí. Gbogbo yín pátápátá ni mo kí. Ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ̀yẹ. Ẹ mọ̀ ṣé ọjọ́ àdúpẹ́dúpẹ́ mo rọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín. Brọ́dà mi pẹ̀lú àṣẹ. Mo ní kò sí wàhálà. Ẹ̀wẹ̀ mọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ tẹ́ mọ̀ jẹ́ ń ja yín tán. Ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ̀yẹ kò ní bàjẹ́ fún yín. Wọ́n ní màmá agbára Ọlọ́run á túbọ̀ máa gbé yín ga. Àdúrà táwọn ṣe nìyẹn. Ìyá mi Sakítọ̀mídé Mọ́là Olú. Wọ́n ní ẹnikẹ́ni tí a bá ṣe rere fún tó fi ibi sán ibi kò ní tán nínú ilé wọn. Ìwé òwe 17:13. Wọ́n ní ìwé òwe 17:13 ló sọ bẹ́ẹ̀. Zé Kàjíbọ́lá lánìyàn rí yín. The Marshal Entertainment ẹ ṣé àdúpẹ́. Fúnmi Ògúnníyì ẹ ṣé wọ́n níbí kú ilé òpani tòde ò lè pani. Ẹ já gbà pé náà kó tó rí pé à ń lọ lórí ètò lálẹ́ yìí. Hello. hello. Ẹ káalẹ́ o. ẹ wá sà. Ẹ káalẹ́ o, ṣàlàfíà lẹ wà. adúpẹ́. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá wọlé. ìràwọ̀ ló pè yín láti Maryland o. Tèmilolúwa ìràwọ̀ Jésù láti Maryland. bẹ́ẹ̀ni sà. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. ẹwà nìyẹn ẹ kú iṣẹ́. mo ní Ọlọ́run á túbọ̀ sọ agbára yín dọ̀tun mà. àmì Kristi. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Àmín. mo really enjoy program yìí gan. mo really enjoy it gan ni àríkọ́gbọ́n. This is very very powerful story. wọ́n wà touching gan ni. Ọlọ́run á wà pẹ̀lú yín mọ́mí àtàwọn ọmọ. Ẹ ṣeun. àti gbogbo wa náà gbogbo etí tó dẹ̀ ń gbọ́ àti ojú tó ń wò ó lọ́wọ́ ojú wò ní fètò òní di. Àmín. Àmín. àdẹ̀ní rí wàhálà lágbára Ọlọ́run ayé ò ní rí ìdíwà. Àmín. Àmín. There is no situation that God cannot fix. There is no situation. Ṣọ́rọ̀ mi yẹ yín mà. Bẹ́ẹ̀ni. Ẹ má wà discouraged. Àgbọ́dọ̀ wà discouraged. Tó ti yẹ yín. And there is healing ma. There is healing for spirit. There is healing for soul. Tó ti yẹ yín through our Jesus Christ. Olúwàdé sọ fún wọn ní I am that I am. Ṣòye yín I am that I am. Ọba tó mọ gbogbo tó ti lè ṣe ohun gbogbo Èmi ni ni. tí ń jẹ́ èmi ni Tó ti yẹ yín ó rí wá àwọn orí. Ó dẹ̀ rí ọkọ̀ wa gbogbo bá ṣe ń ṣe lóhùn ọ̀pọ̀ tó bá wọn oníkàlùkù kan máa ṣe kí ṣọ́wọ́ wa ló máa jẹ́ wa lẹ́rù ló máa jẹ́ wa lẹ́rù. Bẹ́ẹ̀ni. Tó ti yẹ yín ìlàdárò tábà ṣe láyé òun náà ọwọ́ màlẹ́kà ń kọ́ sílẹ̀. Tó ti yẹ yín ẹ máa kọ̀ntínú iṣẹ́ ọgbọ́n ẹ máa kọ̀ntínú iṣẹ́ yẹn lọ́lọ́ ló pè yín mà kì í ṣe ẹ̀yin mà. Bí èmi ti sọ fún mi Ọlọ́run tó pè yín kì í ṣe ẹ̀yin rárá. Bẹ́ẹ̀ni. Bọ̀ tó lọ gbé ìní dẹ́ ẹni sódà tó ọmọ èèyàn lè tẹ́tọ́ àìsórí sórí yìí máa àwọn èèyàn lè fi ọkọ̀ gbọ́gbọ́ Ọlọ́run wà. Ẹ̀kọ́ tó sọ wípé òun kò fi rí sùn.
Ọlọ́run kò fẹ́ràn ìṣòro táwọn èèyàn ń wo wípé ń gbà wọ́n ló bọ̀ wọ́n ti sọ ti pẹ́ pé ṣe ti Jésù ń bọ̀ ẹ̀ he's coming, he's around the corner, he's here. Ṣé ti yẹ yín mà? Ẹni tó bá lè ti kó gbọ́ nǹkan tẹ̀mí ń sọ, nǹkan tẹ̀mí ń sọ fún mi ẹ̀ mà ẹni tí ó bá lè ti kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ lọ́dún wa ń wí lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ò ní paná ẹ̀mí wa mà. Àmì àṣẹ Èdùmàrè. Kò ní paná ẹ̀mí yín. Gbogbo wò dẹ̀ ní wo ní àti àwọn ọmọ yín àti ti gbogbo wa tá à ń wò yín àti ti gbogbo ojú tó ń wò yín lọ́wọ́. Àárín yín ó mà, ọ̀sẹ̀ mi rí ẹ̀mí lòun mọ̀ yìí. Ṣé o ti yẹ yín mà? Bẹ́ẹ̀ni. Ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ṣe lọ ẹ̀ ní sunkún, àní sunkún lórí ọmọ, àní sunkún lórí ọkọ wa, wọn ní fi pípọ̀ wa ṣe aláìfẹ́ lórí Facebook yìí. Gbogbo ìdájọ́ tó bá jẹ́ ro ebi sí wa lórí Facebook yìí, Ọlọ́run wa máa dá àwọn lẹ́jọ́ àṣírí wọn máa tú. Àmín, àmín. Ẹ ti gbọ́ mà, ẹ má bẹ̀rù rárá, ẹ má bẹ̀rù Ọlọ́run lọ́rùn tó ti yẹ yín. Ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ o. Olúwa wà pẹ̀lú wa mà. Ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣeun. Àmín Kristi. Ẹ ṣe àdúpẹ́. Àmín, àmín. Ọmọ olójú Olódùmarè, God bless. Àmín. God bless. Ẹ ṣe mà. Love you. Àmín, ẹ ṣe mà. Yes, ma. Love you, ma. Bye-bye, ma. Ẹ ṣe ó dà mà. Ẹ ṣé ó dàbọ̀. Ènìyàn lọ́sà òkun nílé ayé. Ẹ má bínú pé mi ní láǹfààní láti gba ìpè kankan mọ́. Àkókò wa ti lọ. Bá a bá rí ẹnikẹ́ni tóun náà fẹ́ fi ìtàn ìgbésí ayé tiẹ̀ náà tó fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n. A fi ń bára wa sọ̀rọ̀ ni, a fi ń kọ́ ara wa lọ́gbọ́n. Torí wípé àkòtò tí ẹnìkan ti jìn sí, kí ẹlòmíì náà kóun náà má bàa jìn síbẹ̀. Orí Táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ẹni tóun jìn sí kòtò, wọ́n ló kọ́ ara yòókù lọ́gbọ́n. Bó tilẹ̀ jẹ́ pé ibi ire náà ló padà já sí. Ẹ̀yin tí ẹ fẹ́ fi ìtàn tí náà tẹ́ fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n tó jẹ́ pé ó ti já sí ibi ire náà, ẹ pè mí wọlé, màá fún yín ní nọ́mbà mi lórí ètò yìí. Ẹ pè wá, ẹ pè mí wọlé, àá jọ sọ̀rọ̀, màá kọ́kọ́ gbọ́ tẹnu yín. A dárúkọ, a dẹ̀ sọ location bíi tẹ́nìkọ̀ọ̀kan wà. Àwọn tí bá ní mú. A dárúkọ yín, a pè nọ́mbà yín, a gbé fídíò yín síta, a dẹ̀ ní sọ location bíi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Òun yín bó ṣe ń gbọ́ ti màmá wa náà ni wọ́n kàn máa gbọ́. Ká lè fi kọ́ra wa lọ́gbọ́n náà ni. Pàápàá àwọn ọmọ tó kéré kékeré tó ń bọ̀ lẹ́yìn wa. Ẹnìkan ò láyé, ẹnìkan ò gbọ́n tán. Ẹni tó bá lòun gbọ́n tán òun gan ni bàbá òmùgọ̀. Ẹni a ní kó fẹ́ ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a ní kó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu. Ẹni àbá fọ̀rọ̀ lọ́gán ó tún wá já láròká ẹni. Àbí kí la ti fẹ́ ṣayé sí. Ó tún já lárò kiri ẹni o. Wọ́n ní ká má ṣe gbára lé wọn. Má má gbára lé. Ẹni a wí fún ọba jó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jó gbà. Awí wíwí náà a sọ. Èyí tá a bá wí lónìí yóò padà wá dìtàn lọ́la. Ẹ rántí pé ìgbà tá a bá ń bẹ léwe náà léwe ń dùn wọn. Ẹnu wọn lọ fa. Abọ́rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú rẹ̀ yóò dòdìdì. Bó bá kọ wájú sí ọkọ̀ òtá, bó bá kọ̀yìn sí ọkọ̀ òtá. Àmọ́ bá kù wọ nìkan fúnra rẹ̀ kó tẹ́rù ara rẹ̀ pa. Ọmọ lójú Olódùmarè mo wí tèmi náà. Yókù tún dúró mẹ́jọ lágbára Ọlọ́run bá mi ìdúrà. Ẹ jẹ́ ń pe nọ́mbà mi síta fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́. Ẹni a ní kó kí ni lẹ́yìn. Gbogbo ẹ̀yin tó fẹ́ ẹ̀yin náà ẹ fẹ́ kí n gbé yín wá sórí ètò. Ẹ fẹ́ sọ ìtàn tí yín náà fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. Màá pe nọ́mbà tó wà lọ́wọ́ mi gangan tó ẹ bá pè mí direct ni. Mi ń pè sátẹ́gùn àmọ́ màá pè lálẹ́ yìí. Mi ò fẹ́ lẹ́nu méjì ṣeré mọ́ ọmọ aráyé kankan. Nọ́mbà tó wà lọ́wọ́ tèmi gangan +44 7440 721923. Ẹ̀yin tẹ́ ẹ bá nítàn tẹ́ ẹ fẹ́ gbé fún mi àbí tẹ́ ẹ fẹ́ gbé sórí atẹ́gùn, kẹ́yìn náà sọ báwọn ìyá wa ìṣesọ náà ní kẹ́ pé nọ́mbà ìjọ torí Ọlọ́run. +44 7440 721923.
ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí nàbẹ́ tí ẹ fẹ́ ran ètò yìí lọ́wọ́ bó ṣe àwọn ìyá wa tó sọ̀rọ̀ yìí náà lẹ́ olówó yìí kẹ́ ṣọwọ́ sí kò sí wàhálà ẹ̀yin ẹ kàn sí mi nọ́mbà tó wà lọ́wọ́ mi +44 7440 721923 ẹ ṣeun Olúwatóyìn ẹsẹ̀ Òjó Adémọ́lá káàbọ̀ sórí ètò ẹ ṣé mo dúpẹ́ ìyókù tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba àmì ìdùn nígbà tí a tún mọ̀ gbé àwọn ìyá wa yìí padà wá sórí ètò mo kí wọn pé wọn kó àtótónu látàárọ̀ ìyá wa kò ní bàjẹ́ fún yín ogun tọ́lọ̀ ọba àmì ìdùn àti iṣẹ́ kò ní padà gbérí mọ́ iwájú ni ọ̀pá ẹ̀bì tí yóò máa ré sí pẹ̀lú àṣẹ Èdùmàrè àyún lọ báyìí àyún lọ ní ọwọ́ ń yẹnu àtẹ̀gbélẹsẹ̀ ń tẹ̀nà koríko tẹ́lẹ̀ bá ti tẹ̀ báyìí àtẹ̀gbé ní láyé gbogbo tẹ́ bá ti dáwọ́lé báyìí yóò mọ̀ jíṣe fún yín ni gbogbo igi tí elégbèdé bá fọwọ́ bàbá ìdídún báyìí náà ló mọ̀ ń dún yóò mọ̀ dún fún yín ní bẹ́ẹ̀ tí ń lù yóò mọ̀ dún bẹ́ẹ̀ tí ń tu yóò mọ̀ tú gbogbo tẹ́ bá dé pẹ̀lú àṣẹ Èdùmàrè lórúkọ Ọlọ́run yóò mọ̀ dé ẹ ní nǹkan gbé sọnù bí òṣèbí wọn bí àdúrà tẹ̀yìn náà máa ń ṣe yá ẹ ṣeun pé àgbẹ̀yìn ẹ̀ dá wa lóhùn ẹ ṣe àdúpẹ́ màá tún pè yín lọ́jọ́ mẹ́jọ. ètí àtọ́jú tó darapọ̀ mọ́ wa ìṣòro tó dọjú orí wọn lọ kò ní kàn wọ́n. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣe o. ẹ ṣe àdúpẹ́ màá tún pè yín lọ́jọ́ mẹ́jọ. òbúrò àdúrà wa gbà. àmì àṣẹ. orí mi máa tán mi. gbogbo ẹ̀yin tó darapọ̀ mọ́ mi lórí ètò talẹ́ yìí ni mo kí pátápátá. orí mi máa tán. àkókò tí màá tá a máa ṣe lọ́jọ́ mẹ́jọ màá jẹ́ kó yé yín màá sọ fún yín. tóbi dàgbàlagbà kí n lówó lọ́wọ́ kí n gbórí. ẹ̀yin ẹ ṣáà máa wo wọ́ọ̀lù mi màá post ẹ̀ sí wọ́ọ̀lù mi. bá kí n lówó. aago mẹ́jọ ní ti Nàìjíríà la ṣe lè ní àti ti UK. aago méje la máa ń ṣe tẹ́lẹ̀ aago mẹ́jọ la ṣe lónìí àmọ́ torí pé àwa náà ń lọ síbi àti táwa náà ti ń fi nǹkan sẹ́nu ẹ̀ ṣáà mọ̀ bí mo ṣe wọlé ni mo sáré wá sórí ètò lónìí mi ò tí ì bọ́ṣọ mi ìbọ́ nǹkan kan pé ẹ̀yin tèmi ó ti mọ̀ dúró dè mí àmọ́ ó bá di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run kó tó di ọjọ́ mẹ́jọ ẹ rí notification ẹ rí déètì ọjọ́ tí a ṣe ẹ rí lórí wọ́ọ̀lù mi ẹ̀yin tí ẹ mọ̀ sọ wípé àkíní notify yín bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ètò bẹ́tò ìbá ti parí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ rí àwòrán kan tó sọ pé subscribe for notification ẹ̀yin ẹ tẹ subscribe àbí kẹ́ tẹ notification yóò mọ notify yorùbá tí n bá ti wà lórí ètò bẹ́ẹ̀ bá fẹ́ yorùbá tí n bá ti wà lórí ètò bá n bá ti parí fídíò yìí ẹ rí a sọ fún yín pé kẹ́ subscribe fún notification ẹ̀yin ẹ ṣáà subscribe fún notification ẹ mọ̀ rí ìtàn náà ò tí ì tán ó tún dọjọ́ mẹ́jọ màmá nítàn ò tí ì tán ẹ sì gbọ́ wérewère ó tún di ọjọ́ mẹ́jọ ẹ pàdé wa lọ́jọ́ mẹ́jọ fún ìtàn náà kò tí ì tán. ẹ má gbàgbé kẹ́ darapọ̀ mọ́ mi lọ́la èmi àti Sheik Ore ló pé àáfàá olókìkí kan ni Sheik Dr. Sheik Ore ló pé lórí ètò ìmọ́lẹ̀ mi ibẹ̀lẹ̀ ẹ ti gbọ́ wérewère náà ó ní àwọn kankan tá a máa ń túpalẹ̀ nípa ọ̀rọ̀ ilé ayé náà lọ́la èmi àti Sheik Dr. Yusuf Ore ló pé ní agogo 5 ti UK agogo 5 Nigeria time náà ẹ rí notification ẹ subscribe ẹ wò wá lórí YouTube Ọmọlójú Productions International lórí YouTube gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ ti miss ẹ rí lórí YouTube ẹ̀yin ṣáà tẹ Ọmọlójú Productions lórí YouTube ẹ rí lórí Facebook Ọmọlójú Olódùmarè èyí tá à ń lò yóò ti kún ẹ tẹ Ọmọlójú Olódùmarè gbogbo ẹni tẹ́ ẹ send friend request sórí eléyìí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ó ti kún ó ti pé 5,000 ẹ tẹ Ọmọlójú Olódùmarè á jáde ẹ send request yẹn ṣì ń wọlé orí Instagram Ọmọlójú Productions ní lórí Instagram ẹ fẹ́ wò wá ń bẹ̀ Productions náà ni orí Snapchat Ọmọlójú Productions náà ni kò síbi tẹ́ ẹ wá wa dé tẹ́ ẹ ní rí wá ń bẹ̀ náà bọ̀ Facebook eléyìí tá à ń lò yìí ó ti kún Ọmọlójú Olódùmarè ni
tẹ bá tẹ̀lé ìyẹn sì wà available. ṣẹ̀ṣẹ̀ ẹ ṣe mo dúpẹ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ẹ ṣe èyí tí ẹ bá wa jẹ́ náà gbogbo yín pátápátá ni mo kí mi lè mọ́ dárúkọ yín Zainab Odò pé ẹ ṣe. sísítà mi tèmi lólúwa ìràwọ̀ Jésù Edward ìjọba òní ọ̀nàrẹ́bù mo kí yín. Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá gbogbo yín pátápátá Júmi ọmọ ọlọ́pẹ́ Brown. Yèyé Fàájì Ìyábọ̀dé Àìlẹ́rọ Olúwatóyìn ẹ̀sẹ̀. Lasbon Robert Kodet Òjó Adémọ́lá. Fọláṣadé Fọlárìn Ajíbádé Ọlá Mọ́mtẹ́ni Ọlá. Fúnmi Ògúnníyì Tolúwa làṣẹ Joy alájà ní mọ́tà yìí tí àṣírí gbogbo nípa pátá ni mo kí ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ mi lálẹ́ yìí. ọmọọba Tóyìn Òjẹ́lẹ̀yẹ ṣe mo dúpẹ́. Amira Yusuf gbogbo yẹn tẹ́ bá mi wètò pátápátá ni mo kí ẹ ṣeun torí pé bàbá gbẹ́tò kalẹ̀ bẹ́ẹ̀ báwo kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. ẹ ṣe mo dúpẹ́ ìpàdé wa bí adùn bí oyin kọ́lọ̀bà mi ìdọ̀kọ́mọ̀kọ́ àtúnrí wa èmi ni ó mọ̀ wá yìí ni ó mọ̀ bá pẹ̀ láṣẹ ìṣọ́ Ọlọ́run bá mi ìdùnnà yóò mọ̀ fi ṣọ́ rẹ̀ ṣọ́ rẹ̀. àní gbọ̀rọ̀ òbí sẹ́nì kọ̀ọ̀kan wa Abọ́sẹ̀dé Ọláwùmí Fádàrí Ògúnbàjọ́ ẹ ṣé mo dúpẹ́. ayé òní bọ́ bàtà fọ̀ sẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa sẹ́nu ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ ìdùnnà rẹ̀. àní nìkan bí sọnù bí òṣè bí ọmọ. ẹ ṣé mo dúpẹ́ oore ọ̀fẹ́ Olúwa Olódùmarè kó máa bá yín dé. gbogbo mùsùlùmí òdodo àsìkò sàrí ń tó lọ ó ń tán lọ náà nù. àdúrà wa yóò gbà pẹ̀lú àṣẹ ìdùnnà rẹ̀. Àjọkẹ́ Olúwafẹ́mi ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ dákun ẹ ṣe àìsí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa gbogbo èyí tá a ti ṣe sẹ́yìn rí ẹ lọ sí orí YouTube Ọmọlójú Productions rí àwọn ilé tá a ti ṣe ń bẹ̀ gbogbo fídíò sí wa ló wà ń bẹ̀ ó kún bẹ̀ lọ rẹpẹtẹ. Àníkẹ́ Mọ́mísì Toimot ẹ pẹ́ díẹ̀ ẹ bá mi ṣe àìsí wọ́ọ̀lù yín ẹ dákun torí Ọlọ́run kẹ́ ẹ lè rí wò. ẹ mọ́ gbàgbé bá a ṣe sọ mo ní bàbá rẹ̀ tó jẹ́ pé òun náà fẹ́ fi ìtàn ti ayé ìgbésí ayé ẹ̀ tó fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n ẹ pè mí sórí nọ́mbà tèmi gangan mo ti fi nọ́mbà mi síta bí a bá pè mí sórí rẹ̀ màá gbé àní dárúkọ ẹnìkọ̀ọ̀kan àní sọ location àdẹ̀ní sọ bí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ àṣẹ secretly ẹ̀yẹ pè mí +44 744 072 1923 +44 744 072 1923 ẹ pè sórí WhatsApp èyí ń tètè máa ń wọlé dáadáa ju nọ́mbà gangan lọ nọ́mbà gangan lè bí sí àwọn bẹ́ẹ̀ bá pè mí lórí WhatsApp yóò wọlé ẹ pè sórí WhatsApp ká lè sọ̀rọ̀ nítòbí inú bí ẹ ṣe àdúpẹ́ ìyókù tó dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi dùn àpè láṣẹ Ọlọ́run ó dàbọ̀. tó bá lẹ́yẹ lórí igi dákun jọ̀wọ́ máa sọ púpẹ́ yẹ. bó ṣe mí ń ṣọmọ ẹyẹ bẹ́ẹ̀ ló ń ṣọmọ ènìyàn bó ṣe ń ṣọmọ ẹranko bẹ́ẹ̀ ló ń ṣọmọ ènìyàn tó bá lẹ́yẹ.